Madam, please calm down. Ẹlẹ́dàá mi, dákun ṣàánú mi o, àti ìyàwó àtàwọn ọmọ, jẹ́ kí n rí wọn láyọ̀ àtàlàáfíà o. Uncle, orí wheelchair lẹ lọ jókòó sí. Ṣé mi lè ń bá wí? Yes sir. Why tẹ́ jókòó sórí wheelchair? Ẹ wá jókòó sórí àga náà. Àǹtí ẹ má bínú. Rárá o, kò sí problem. Ẹ má worry, wẹ́rẹ́ la máa gbọ́ lágbọ́rọ̀ lọ́hùn. Àmì o, ẹ ṣé mà. Dámi ti bímọ. Her heart torn in two. One brings her pride, but what about you? They call you useless, they turn their heads, but I see the beauty in the tears you've shed. Àsìkò ewu ọmọ, olóòbá àwọ̀ olóòbá dà sí. Àmì màmí, ẹ̀dẹ̀ ṣe èṣí tẹ́ ẹ yọjú sí wa o. Kódà mo rò pé bẹ́ẹ̀ ẹ̀ ní wá gan ni. Èmi dé tí ì ní wá. Lẹ́sẹ̀kẹsẹ̀ tọkọ rẹ ti gbá mi láago pa ti bímọ báyìí. Mo sì mọ̀ pé ọ̀nì ẹ̀mọ́ ọ̀bọ̀ náà ni. Kódà ẹ lè imagine bínú mi ṣe dùn tó pé mo rí yín. Àmọ́ dúró ná, bó wá ní tìjọ́ ọkọ rẹ̀? Ọ̀ní wo ò ní lè wá tọ́jú ọmọ. Iṣẹ́ èmi náà ń ṣe tó bá. Màmí, ṣé kí n má parọ́ fún yín? Èmi ló dé. Èmi mo sọ fún ọkọ mi pé kó sọ fún girama pé kán má wá. Sí ò sí. Ẹ wò màmí, wàhálà yọkọ mi ti pọ̀ jù. In fact, kò sígbà tán lè wá sí ibà ẹ̀. Ṣé náà máa lọ sínú store tán máa pack gbogbo oúnjẹ wa pátá tán máa kó lọ sọ́dọ̀ wọn. Àǹfẹ̀kàn tẹ́lẹ̀ náà kò ṣe pé tán bá dé bíbà ẹ̀ wọ́n máa bá mi tọ́jú ọmọ. Tán bá ti dé tán jókòó, oúnjẹ náà máa bèrè ìṣẹ́jú bí lè pa àwọn náà bímọ sílé. Irú kàtìkàtì mi àwa nù. Séyìn lẹ gbé ọ wá sí ni. Ó kàn wá tọ́ sẹ́lẹ̀ wó mọ̀ jẹun. Èyí ò bójúmu tó ń gbà náà. So sẹ́yìn náà ti wá rí ìdí tí mo sọ pé kán má wá báyìí. Àmọ́ sọ́kọ rẹ fọwọ́ sí. Sí òbí nínú gbà tó sọ. Rárá o, wọn bínú. Kò sílẹ̀ táwọn náà mọ̀ ọ́nù wà tí girama máa ń wù náà. Ṣùgbọ́n àwọn náà máa ń fowó oúnjẹ sílẹ̀. Àwọn náà mọ iye tó máa ń bọ́ lápò àwọn táwọn máa fẹ́ oúnjẹ sílé. So àwọn náà kàn lè máa wo girama bẹ́ẹ̀ yẹn kọ́kàn máa pààkì oúnjẹ wọn anyhow. Tó bá tẹ̀ jẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó sì dáa. Èèyàn dáa bá ń gbà tó pẹ́ méjì náà lè ti jọ forí korí. Kò sí wàhálà. Tó sì jẹ́ pò náà ti mọ̀ wà ìyá rẹ̀ fún alára rẹ̀. Ó ti kò sẹ́jọ́ ń bi èèyàn mọ́. Why tó ṣe ń wò mí bẹ́ẹ̀? Nothing. Mo kàn wẹ̀ náà ni. Ó jẹ́ ṣe kíá kó lọ báyàwó àtàwọn ọmọ ẹ̀. Ó tiẹ̀ jẹ́ pé ẹ ṣì kú mọ́ ẹ lè invite wa. Abànà, báwo ló ṣe expect kí n invite ẹ wá síbi naming ceremony ọmọ mi? My side chick. Ẹ̀rí ọkùnrin jẹ́ ń gbádùn náà. Àti pé gan-an ò ní the invite. Ń ṣe bọ́mọ láńlọ́ọ̀dù wa ní. Bẹ̀lẹ̀, ṣé wọ́n kọ síwájú orí mi pé mi ní side chick ni? Tàbí èwo gan ni? Èmi gan ti ń lọ sí party tó bá ti invite mi sí. Yes, ó tó ló sọ. But ìwọ náà mọ̀. Ó mọ̀ pé mi ò ní courage àti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. I know, ojú òṣì. Better man up. Kò yé gbọ̀n bí obìnrin. Kí ló mean? Ṣé kò ń ṣe ìyàwó ẹ̀ ló ń control home ẹ̀ ni? Àbúrò pé mi ò mọ̀. No, kò ń ṣe bó ṣe rò. Mo kàn mọ́ create peace fún ìyàwó mi. Kí èmi náà lè bá ní peace. Torí ọkùnrin tó bá ń wá ìfọ̀kànbalẹ̀ nínú ìgbéyàwó ẹ̀
òun náà gbọ́dọ̀ fi ọkàn ìyàwó ẹ̀ balẹ̀. So gbogbo nǹkan tí mo ń ṣe pẹ̀lú ìyàwó mi lóde, it's all love and it's a win-win for both of us. Wo na you sabi. Ṣé o gbàgbé owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀? Èló ló powó yẹn? 150k ló lọ́pọ̀ máa fún mi, ṣé o ti gbàgbé ni? Kò ń ṣe pé mo gbàgbé, but ìwọ náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé mi. You know what is going on? A ṣe ìbímọ ni, and ìyá ìyàwó mi wọ́n ti wà lọ́nà. In fact bóyá ń bẹ sọ̀rọ̀ yìí gan, wọ́n á ti délé. Fún kíni? Wọ́n á bá tọ́jú ọmọ náà ni. So kí ló wọ́n ń try láti sọ ń sìn? So ò ní fún mi lówó nǹkan mọ́ àbí? Kì í ṣe pé mi fẹ́ fún ẹ lówó yẹn, àbí mi ò ní fún ẹ. But mi ò ní tó yẹn lọ́wọ́ for now. But nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé màá fún ẹ ní half lénìí. Then tó bá di next month tí n bá gba salary, màá balance ẹ. Ṣé nǹkan tó promise mi di ilé? Má bínú Bólúwa ti fẹ́. Ọwọ́ mi kún ni for now. Bólúwa ti fẹ́. Ọ̀ká tó wọnú hòtẹ́ẹ̀lì, ó sọ fún mi bẹ́ẹ̀ o. Àbá Bólú, ibo ló tún gbọ́rọ̀ lọ yìí? O kì í ṣaṣẹ́wó náà. Àná ti pé mi ò ṣe máa fún ẹ lówó náà. Ilé ìkọlà kọ̀kọ̀. Ilé kan wáyé bẹ́ẹ̀ ni. Ṣáà transfer. It's okay. Thank you for your understanding. Bó o ni ṣé ń bọ́ orúkọ àgbóná? Báwo ni sọ́bẹ̀ yẹn ti wá rẹ́dì? Ọbẹ̀ ti délẹ̀. Mo tẹ̀ sọ ọbẹ̀ ewédú tán ni tí mo ti fi irú díẹ̀ sí. Ó dá ń gbà yẹn kí n pe bàbá yìí kí n béèrè nǹkan tó wá fẹ́ jẹ lọ́wọ́ wọn. Mọ́mí ẹ jókòó náà, tẹ́tí ń ṣe látàárọ̀. Hello dear. Hello babe, how far? Àwọn wáyé tí fóònù yín wà off látàárọ̀. Ṣé o ti gbé fóònù tẹ́lẹ̀ ni? Yes na mo ti pago yín tẹ́lẹ̀. Mo fẹ́ sọ fún yín pé tẹ bá ń bọ̀ nílé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ bá wa ra náà agolo 2 bọ̀. Nanu wà láṣẹ wá o. But dear, mi ò ní tó yẹn lọ́wọ́ o. Kí la máa ṣe báyìí? Báwo la ṣe máa ṣe báyìí? Gbogbo owó tó wà lọ́wọ́ mi ń bá ẹ sọ̀rọ̀ yóò ju 7,000 naira lọ. Àná ó dàbí pé 14,000 náà ń ta náà gan sí per one. 13,900 náà tà ń sìn. Máa transfer owó sí yín sìn. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa rábọ̀ tẹ́ bá ń bọ̀ ẹ jọ̀ọ́. And lest I forget, kí lẹ máa jẹ lálẹ́ tẹ́ bá dé ká bá yín prepare? Àmàlà, ẹ̀bà, àbí sẹ̀mó? Anyone tẹ́ bá ṣe mi ò mind. Thank you dear. Are you okay? Wọ́n okay. Ṣé o mọ̀ pé màá drop ẹ ní junction? Àwọn méjèèjì àlejò wọnú company lẹ́ẹ̀kan náà. And mi mọ̀ bóyá oúnjẹ àwọn ọmọ yẹn ti tán ni ìyàwó mi ṣe pè mí. So mi ò ní lọ lé direct. Mo gbọ́dọ̀ yà sí any supermarket kí n ra oúnjẹ àwọn ọmọ yẹn. Hope you understand. Jọ̀ọ́ ìyàwó ò lè fọmọ lọ́yàn ni àbí ṣómi ọyàn ọmọ ìyọ ni. Wọ́n ẹ̀ tán ṣe máa láì láti máa waste owó. So òkú aláìyàwó ẹ̀ kó fi owó ara ẹ̀ kó fi ra food fọmọ. Ojú òde tiẹ̀. Bólú, ọ̀rẹ́ ò yé mi o. Some minutes ago, ó ń bú ìyàwó mi. Now, it's my turn. Kí la ṣe fún ẹ? Àǹtí Bólú, nínú mọ́tò bàbá ìbejì. So wá dìgbà o. Ṣé Juliana kan mú lọ́kàn yẹn? Òun náà ni. But kò lè rí wa náà. Ṣáàjẹ́ ń gbójú wálẹ̀. Lójú ara wọn bẹ́ẹ̀ yẹn, ọmọ òbí àmì ìráwọn ọmọ. Ọkùnrin bí àwọn wọn ṣe fáìn tó. Wọ́n tún ṣì ń yàlè pẹ̀lú ọmọ láńlọ́ọ̀dù wọn àtàǹtí aláìlójútì náà. Òun náà fẹ́ tẹ́nàtì bàbẹ́ gbọkọgbọkọ òṣì. Ẹ dákun tá ń wá gọ̀. Nígbà tí wà tí láńlọ́ọ̀dù ń sí ipá, ó ti mọ̀ pé ọ̀ ń san owó lè rẹ dáadáa nu. Àbí kí ni ìrẹ́pọ̀ tí ń bẹ láàrin láńlọ́ọ̀dù àti tẹ́nàntì tí ò san owó lé?
ó ń katakata nọ́nsẹ́ǹsì játijàti kí mo tún gbójúlé ẹ̀yìn kí mo gbójúlé èmi pẹ́ńsánníà ìǹtí ẹ̀ mọ́ tí mo ṣéèfù nọ́mbà olóṣì ara rẹ̀ bàbá Bímpé àbí ó kọ rẹ̀ mo tiẹ̀ wá lò ní ò tiẹ̀ yé mi mọ́. Màdámù ẹ káàbọ̀ sọ́kò òjèpo. Dádì ẹ kúlé sà. Ibo ló ti ń bọ̀? Dádì irú ìbéèrè wo gan lẹ ń béèrè lọ́wọ́ mi sìn? Ṣé mo jẹ́ ọmọdé ni? Ṣé mi ò lè já ẹ lọ síbi tó wá wù mí mọ́ ń sìn? Nínú ilé mi ayin sórí jẹ́ ń sọ fún ọ níwọ̀nba àgbà tí o bá sì ń gbénú ilé mi tá a jọ ń sunú ilé mọ́jú ọmọ ló sì jẹ́ mo sì lè bọ́ ọ wí ńgbọ́ bá wù mí kódà bọ́ ọ bá fẹ́ jáde ọ gbọ́dọ̀ máa sọ fún mi èmi sì ń bàbá rẹ àbí oní bàbá mi ni ìrìn àjò tó bá sì fẹ́ rìn ọ gbọ́dọ̀ jẹ́ máa mọ̀ torí ìdí èyí ọmọ ló jẹ́. Ok sà, mo ti gbọ́ yín o. Ó dáa, ṣé mo lè wọlé ńsìn because ó ti rẹ̀ mí? Dádì. Bá ń ròmọ̀lá díẹ̀ ìwọ náà mò ń dúró dè kó o dé. Ẹ káàbọ̀, ẹ kú àtàárọ̀. Thank you dear. Ṣé gan. Báwo ni wọ́n náà? Are you fine? Mo wà okay. Sọrí ìwọ ọmọ Táyé, ọ̀fẹ́ ní jẹ̀gbọ̀n lọ́wọ́ DNT ẹ̀, apẹpẹ rẹ̀ sì pọ̀. Mọ́mí ẹ kúlé mà. Ẹ dẹ̀ kú tọ́jú àwọn ọmọ yín. Ẹ kú àtàárọ̀ o, bó o ní iṣẹ́ lónìí tí ò gbó mímú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mà. Báwo dẹ̀ làwọn ọmọ yín? Ṣé wọ́n dá yín láàmú jù? Sọ ti èdè Kàìndé tí ẹ ti sùn. Àmọ́ sọrí Táyé tí mo gbé lọ yìí, ó ní jẹ̀gbọ̀n lọ́wọ́ ń ti apẹpẹ rẹ̀ sì pọ̀. Èyà ẹ pẹ̀lẹ́ mà. Ẹ jẹ́ kí n sáré change aṣọ mi mà. Màá tún padà yọjú sí yín kí n dẹ̀ bomi sára. Ó dáa bá kò sí wàhálà. Bí ẹ bá wá wẹ̀ tán kẹ́ ìyá rẹ̀ gúnjẹ yín kí sẹ́ẹ̀nì kó sọ fún ìyàwó rẹ̀ kó sáàfù rẹ̀. Ẹ ṣé gan mà. Ká má parọ́. Ìgbà máa ń gbìyànjú o. In fact, Ọlọ́run ló ní kán wá. Olúwa ṣeun. Mo ń bọ̀. Jẹ́ kí n bomi sára. All right dear. Bójú mi ní bó lọ́mọ tí wọ́n ń sojú bá. Fàlílà bọ́ bí ọwọ́ àwọn ọmọ yìí o, kò yẹ bí tí ń sojú yìí o. Two lives began in the same light. Ẹ káàbọ̀. Báwo lára ẹ? Dókítà ló máa wà okay. But ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá? Òní Táíwò, ọ̀la Táíwò, ó ṣe jó òun nìkan gbogbo gbà. Àárín kẹyọ kan náà ló ń repeat gbogbo gbà. The same thing náà ló ń ṣe. Mo ti pe màámi náà. Wọ́n ní tá bá ti kúrò lọ́sítà pé kí n máa gbé bọ̀. Wọ́n láwọn ò rò pọ́ lọ́sítà nìkan tó ń ṣe. Ṣé nǹkan tó ń sọ ni pé ká tẹsẹ̀ lébọ̀? Àbí kí ni ká ṣe? Tó bá jọ náà ni kò sí wàhálà ká ṣe, torí mi ò tiẹ̀ ní parọ́ fún ẹ, ó ti sú mi. Ogun fòníkúfọ̀ ládìde ó ti sú mi. Àníwọ́ náà is telling on your body, ó ti hàn lára ẹ̀. Àjíá ní tí mo sọ náà láàsì mo sì nígbàgbọ́ pé tá a bá ti ṣe pẹ̀lú ògo Ọlọ́run
gbogbo ohun tí ń ṣe ọmọ yóò dáwọ́ dúró kò sì jù bá náà lọ. ó dáa náà mo ti pè ìyá rẹ̀ náà pé kó máa gbé bọ̀ wá sọ́dọ̀ mi ní gẹ́gẹ́ tán bá ti kúrò lọ́sibítù tán ọ̀dọ̀ mi náà ó máa gbé bọ̀ á sì jọ wáyà yín bó bá jẹ́ ń tá a ṣe fún un náà nù mọ̀ pé àwọn ìyá rẹ̀ náà ò lè kọ̀ torí kò tiẹ̀ fún àwọn òbí rẹ̀ lọ́kàn balẹ̀ rárá ojoojúmọ́ náà ń gbẹ̀mí sókè. àyìn ẹgbìyànjú bí ẹ bá ti gbére àyìn agbára ọlọ́run ìdìnnà siratal mustaqima ọlọ́run tọ́ wa sọ́nà. ẹ jẹ́ á gbàdúrà. ba'da a'udhu billahi minash shaitanir rahim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in. àyìn bolúwa ti fẹ́ tá a bá wò dáadáa ní méní méjì èé sọmọdé mọ́ àgbà ló ń dà yìí ọjọ́ sì ń lọ lórí rẹ̀ wá ọkùnrin kan tó fẹ́ tí ó jẹ́ adé orí rẹ̀ àbí sọ́ọ̀fẹ́ lọ́kọ ni torí ọ̀rọ̀ rẹ̀ ò yé mi n sì bí púpọ̀ ìwọ yìí kan ṣoṣo náà ní lọ́wọ́ mi. dádì èmi náà ń gbìyànjú mi ò tí ì rọ́kùnrin tó gbádùn ni. o ò tí ì rọ́kùnrin gidi ọ̀dà Mákindé ńkọ́ àkọ́bí ọ̀rẹ́ mi tí ń gbé Ìlọrin oní ò dáa ọmọ Adéyanjú náà oléyìn náà tún dáa àyìn dákun bí n bá bí ọ tí ní sí béèrè kí ló ṣe àwọn méjèèjì gan-an jẹ́ mọ́. dádì torí pé wọ́n jẹ́ ọmọ rẹ̀ yín yẹn kò mí pé wà wọ́n dà kò dẹ̀ mí pé bóyá àwọn ni spec mi náà. àyìn mo ti gbọ́n tó wí àmọ́ dákun láyé mi kí ni tó ṣe àwọn méjèèjì láwọn ọmọkùnrin tó dáa tó rẹwà tó sì níṣẹ́ gidi lọ. dádì ẹ fẹ́ mọ̀. àyìn mo fẹ́ mọ̀ sọ fún mi. ókè ńgbà yẹn kò sí wàhálà tí ẹ bá fẹ́ mọ̀. Mákindé tẹ̀ ń wò yẹn ó ní body odor kò sígbà tí mo lè sọ fún pé kó ra nice perfume kó máa lò bóyá mo ti lè fi yẹn manage ó máa ká gírí borí bí iná wẹ́dà ni kò ní gbọ́ ó máa rò bóyá mo ń bù ń bóyá òórùn àbí nǹkan kan. ara Mákindé máa ń rùn ọ̀dà ọmọ Adéyanjú ńkọ́ ẹnu tiẹ̀ náà máa ń rùn. ìyẹn ò tiẹ̀ ń ṣe spec mi tiẹ̀ ní láìkẹ́ bí mo ṣe ń wò yẹn gan-an mi rò pé mi ní jùlọ. Bólúwa ti fẹ́ Bólúwa ti fẹ́ Bólúwa ti fẹ́ ẹ̀mí ló mọ̀ pé ọ igi èyí ọ̀dà ayọ̀ ná tọ̀hún ọ̀dà ayọ̀ ná igbó olóúnjẹ fẹ́ jìnnà. dádì kò máa sẹ́ni tó máa ń fi gidá ná mọ́ sìn yín gáàsì lẹ́rìbọ̀dì ń lò kò sẹ́ni tó ráyè stress. ẹ wo ẹ má tiẹ̀ jọra yín lẹ́nu mo ti léèyàn tí mo love mo kàn ń watch right time tí máa mú wá bá yín very soon máa mú wá bá yín. igbó ló ń dúró dè kí ni ń dọ́ ọ dúró àbí ṣé ńgbà tí n bá tó wọ kòtò tí mo lọ sùn tí mo lọ bí àgbáre ń lò tó mọ́kọ wálé. dádì kò síkú lójú yín ẹ má dàgbà ẹ má dògbò ẹ wo ẹ fọkànra yín balẹ̀ mo ti wá ń promise yín màá ṣiṣẹ́ lórí ẹ̀ láìpẹ́. dákun ọmọ mi ìyìn bí púpọ̀ ó sì mọ̀ ìwọ yìí kan náà ni ṣàánú mi. mo ti gbọ́ yín sà. ṣé ẹ máa padà délé ní àbí báwo. wẹ́ mi ò tí ì lè sọ ọmọ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mi ò dé Kírun rí mi ò mọ̀nà Kírun so mi ò mọ àwòfà bó ṣe jìnnà sí àti bó ṣe súnmọ́ sí. or at least ẹ ṣáà máa dé lọ́la. Definitely in fact tàbá ṣe ń kúrò ń bẹ̀ láàárọ̀ ọ̀la àní gba ọ́fíìsì lọ ilé là ń gbà bọ̀ direct. ok kò sí wàhálà ẹ̀mí ìlẹ̀ wa ń lọ báyìí. èmi àti Mr. Labi nìkan náà là ń lọ àwa méjèèjì tí company select náà nìyẹn. ok ọlọ́run á pàlọ́ àtàbọ̀ yín mọ́ ọ tó bá máa fi di 1 o'clock mo fẹ́ lọ sí school àwọn ọmọ. ok èní ni PTA meeting wọn. bẹ́ẹ̀ ni èyí ni PTA meeting wọn. all right I'll call you. all right dear ma expect to call yín. bọ́ ó ní kí n wá dúró dè mí báyìí kò dẹ̀ tí ì dé bí báyìí.
a máa ṣe bí ilé epo nìkan ló máa kọ́ níyàwó ńlẹ̀. Bolu is here already. Adé bẹ̀rẹ̀ sí ní bínú sí. Ìpẹ́ bínú. Come inside now. jọ ń gbà tó mọ̀ pé o ti ṣetán tó fẹ́ fi ìyàwó ẹ̀ sílẹ̀ wáyé tó wá dé mi dúró síbí báyìí. Boluwatife, I'm sorry. Just come inside. Tí ẹ wọlé ná. Anybody lè kọjá ńsìn tó mọ̀ wá. Kó rí ẹ kó lọ sọ fún ìyàwó mi àbí kó lọ sọ fún dáàdì tiẹ̀ náà. Come inside. What is the square root of 80? I'll copy assignment too. Kẹ̀ǹkẹ́. even tẹ́ bá lọ sínú kíláàsì nísìn ẹ máa bá Táíwò níbi tó ti ń ṣe assignment ẹ̀ but Kẹ́hìndé tẹ́ bá fún assignment kò tiẹ̀ ní chẹ́ẹ̀kì rárá bó dẹ̀ ṣe máa ń ṣe nínú kíláàsì náà nìyẹn táwọn tó kù bá serious nínú kíláàsì níṣe ni Kẹ́hìndé á máa ṣeré ọ̀ nígbà míì ó lè lọ jòkó sẹ́gbẹ̀ẹ́ Táíwò kó máa disturb ẹ̀. ẹ wò ó Mrs. Lara gbogbo àwọn nǹkan tẹ́ sọ pátá kò sí rán bẹ́ẹ̀ ó ń ṣe bẹ́ẹ̀ ńlé náà bẹ́ẹ̀ sọ gẹ́lẹ́ ló ṣe máa ń ṣe ńlé tí n bá rán Táíwò ń ṣe Kẹ́hìndé máa insist kó máa sìn lọ so èmi náà ti máa ń observe ẹ̀ bẹ́ẹ̀ bọ́ mi mọ̀ pé ó tún ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn school èmi tiẹ̀ ṣe ń fojú ọmọdé wò mo rò bóyá ó kàn ń yọ̀ ni bọ́ ẹ bá ti pè mí ṣàkíyèsí before now. ẹ má bínú mà ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ àwọn parent tẹ́ bá pe parent mi tẹ́ sọ̀rọ̀ ọmọ wọn fún wọn wá ní àwa teacher là ṣiṣẹ́ wa bí iṣẹ́ but Táíwò best student mi ni òun ló máa ń gbé first ní gbogbo ìgbà ìyẹn ni mo wá rò wípé tẹ́ bá ti wá sí PTA meeting lẹ́nu màá sọ̀rọ̀ Kẹ́hìndé fún yín. ok so kí lẹ́yìn rò pé ó ń farú nǹkan bẹ́ẹ̀ yẹn àbí kí n lè ṣe sí ọ̀nà wo la lè gbà láti fi correct ẹ̀ so that ó máa lè stop. èmi kò rò wípé kò kí ń take nǹkan serious gbogbo nǹkan ló máa fi ń ṣeré pa so èmi kò rò wípé gẹ́gẹ́ bí òbí iṣẹ́ yín ni láti correct ẹ̀ pàápàá jùlọ anytime tẹ́ bá ti rán Táíwò níṣẹ́ tí Kẹ́hìndé bá sọ pé òun fẹ́ tẹ̀lé ẹ má gbà fún un kàkà bẹ́ẹ̀ ẹ wá ṣẹ́ mi fóun kó máa ṣe. tó o kò ń ṣe ògbà tó bá ti sọ pé òun fẹ́ tẹ̀lé Táíwò ni mo máa ń gbà fún bọ́n sì ń tẹ́ ń ti wá pè mí ṣàkíyèsí báyìí I will take note. ẹ ṣé gan mo dúpẹ́ Mrs. Lara. You are welcome ma ẹ jẹ́ kí n bá yín pè wọ́n wá. You are dancing àbí o ní wàá ṣe assignment ẹ̀ máa ṣe tí bá délé. I will not help you. Kẹ́hìndé Táíwò mọ́mí yín ti rẹ́dí o wọ́n dúró dé yín. Kẹ́hìndé where is your bag? Gani Yes? mi ò kó love mi bó ṣe máa ń sọ ọ́ Kí ló mean? látìgbà tí mo ti wà ní school tí mo ṣe tán school ṣé bá a ṣe máa bá lọ náà lélẹ̀ kò fẹ́ fẹ́ mi àbí ó ń dùn mí bó ṣe ń rí mi as a side chick. Abba, Boluwatife, mo rò pa ti sọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀ ni. ó ti sọ̀nà olóòlè fẹ́yàwó méjì kò ṣe bí muslim ni ẹ́. Boluwatife, pé mo jẹ́ mùsùlùmí kò túmọ̀ sí pé dandan mo gbọ́dọ̀ fẹ́yàwó méjì. Ó lè kóra gan-an kò pọ́n dandan fún wa kò ní dandan a gbọ́dọ̀ fẹ́ méjì tàbí ju méjì lọ. Ó fi klọ́ọ̀sì sí kò ní dandan a gbọ́dọ̀ fẹ́ méjì. Ó ní ẹni tí ó bá lè ṣe déédéé. Èmi dẹ̀ mọ̀ pé mi ò lè ṣe déédéé. so for how long lèmi ṣe máa dúró gẹ́gẹ́ bí side chick ń tèmi ṣé mi ò ní bímọ ni àbí ṣé mi ò ní lọ́kọ tèmi. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ màá tún sọ tó bá ní oore ọ̀fẹ́ láti pàdé ọkùnrin tó lè fẹ́ ẹ tó dẹ̀ máa nífẹ̀ẹ́ dọjọ́ alẹ́ tó rẹ́dí láti fi ẹ́ ṣaya
Bólúwatifẹ́, you are free to be with that person. Àní lẹ́nu ẹ̀ láti bí ọdún mélòó. Bólú, kí n má tàn ẹ́. Lóòótọ́, mo like ẹ. Dẹ̀ ń fẹ́ mi now. I can't. I'm sorry, I can't. Kò sí problem gbà yẹn. After all, kò ń ṣẹjú ẹ̀, kò ń ṣe fọ́ọ̀tẹ̀ náà. Ṣèbí mi ò lórí tí mò ń rò, tí mò ń waste time ara mi. Kò sí problem. Aláti ṣe mi ló wà máa ti ṣe ara ẹ̀. Ọmọ Kẹ́hìndé, ọkọ mi, Ma, ǹgbọ́ kí ló dé tó ò fojú sí ìwé ẹ̀? Wọ́n ètò ẹ gbogbo nǹkan báyìí ló máa ń káàkiri. Tí Táíwò bá fẹ́ ṣe nǹkan, ó prefer kó lọ bá Táíwò ṣe tiẹ̀. Instead tó yẹ kó máa ṣe tiẹ̀ náà. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? mi ò kí understand nǹkan tó máa kọ́ wa nínú class. Táíwò nìkan ló máa ṣá gbogbo question. Nǹkan tó ń kọ́ ẹ ní kíláàsì ò kì í yé. Yes. Ó dáa, ó ti yé mi. Tí àwọn ẹ bá dé lọ́la, màá bá wọn sọ̀rọ̀. A máa gba private teacher fún ẹ. Okay, ma. Èmi ńkọ́? Àǹtí Òjòwú, ìwọ ò nídìí private teacher ń tiẹ̀. O kàn fẹ́ kí kejì ẹ náà kó gbájúmọ́ nǹkan tó yẹ kó ṣe ni. Àǹtí yín ni wọ́n ń ṣe dáadáa ní class. Mommy is not good though. Kẹ́hìndé, tètè parí assignment ẹ̀. Wọ́n wo Táíwò ń sìn, ó ti múra tán already. Kí ló fẹ́? I don't understand the assignment. It's too hard. It is too hard. So, Táíwò ló wọn bẹ ṣe assignment ẹ láti yẹjọ́. Yes. Mommy, mo ti ṣe tán. Uniform ẹ̀dà. Mo fẹ́ jẹun náà kí tó wọ uniform mi. Táíwò. Ma? So, ìwọ ló wọn bá Kẹ́hìndé ṣe assignment ẹ. No, ma. She used to copy my work. Ẹ máa gbà mí. So, ó kàn máa ń copy ìwé ẹ̀ lásán ni, ò kí ń explain fún. No, ma. Ó ṣàlọ́gbọ́n oúnjẹ ní tí ẹ lọ máa jẹun náà. Ṣé kí n sáré explain assignment yẹn fún? Mommy, I'm sorry. It's alright. Yeah, give me your book, let me see it. Addition lele now. So, you don't know addition? Kò yé mi. Okay, just listen to me. 2 plus 2 is what? Equal to 4. So, 2 plus 4 plus 1 is what? 2 plus 4 plus 1. Mommy, oh yeah, I'm ready. You are ready? Oh, time there till low. Okay, when you get to school today, kó tó di pé máa lọ sí assembly, fún Kẹ́hìndé anywhere, let her copy just for today. By next week, màá handle ẹ̀ fúnra lára mi. Okay, ma. Oh yeah, go and eat your food and be fast. Ọ̀rọ̀ ọmọ ìtì á fẹ́ máa sú mi po báyìí. Àbí bò lọ́mọ ṣe kò ń lé látàná títí di dáì kì í padà wọlé. Bí n bá sì ń sọ̀rọ̀ sí ní ìsìn, yóò ní sóńjọ́ ọmọdé. A ní ó ṣiṣẹ́, kò ṣe. Ó sọra rẹ̀ di agbójúlógún tó fi rẹ̀ fó síta. Àmógún tá a gbélẹ̀ náà fún. Ọkùnrin ni sáà gbogbo ìgbà. Bí bá ṣe ń tẹ̀ lọ́rẹ̀ẹ́ ká, yóò máa tẹ̀ lọ́kùnrin ká. Mọ̀ wá sú mi o. Kó tiẹ̀ mọ́kùnrin wálé. Kó mú kan wálé kó fẹ́. Bó bá ti bẹ̀rẹ̀ sí ní bímọ ní ìsìn, ọkàn ó tún balẹ̀ sí. Gbogbo ọjọ́ ó sì ti lọ tọ́mọ lórí. Mo ṣáà ló lè fẹ́ mi àbí? I'm sorry, Bólúwatifẹ́. You are sorry. Ó dẹ̀ rò pé sorry máa fix ẹ̀. Anyway, no problem. Ọlọ́run á ṣe tèmi náà fún mi. Téèyàn bá dé bus stop, ó máa ń bọ́lẹ̀ ni. Jẹ́ ká sọ pé ibi tí Ọlọ́run ní àti máa pínyà, òun la wà yìí. Oníkálukú ti dé bus stop ẹ̀. At least, èmi náà ṣe ìwọ̀nba díẹ̀ nínú ìgbésí ayé ẹ̀. Owó tí mi ò tí fún yàwó lé mi rí tó ń béèrè lọ́wọ́ mi.
òun ni mo ti ń fún ẹ for long. So, I wish you good luck in life. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀, báwo dẹ̀ ni journey yín? My dear, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Báwo ni, ẹ̀yin náà ńkọ́? Ṣé àwọn èèyàn ò disturb yín jù? Not really. Thank you for being an amazing wife and a wonderful mother. Yeah. You're an amazing husband too. Yeah. A jẹ́ pé òbí dáadáa, òun làwa méjèèjì fáwọn ọmọ wa. Yes, so. Láti yọ ọdún ìdí àti tí ń bára wa bọ̀. Ìsìn ló ṣe wá mọ̀ pé o love ìyàwó ẹ̀, o ò lè fẹ́ ìyàwó méjì. So, ta ló wá fẹ́ kó wá fẹ́ mi nígbà tó ti waste wo time mi dànù tán? Kàkà kíkú má jẹ ṣìṣe, ayé àfi ṣàwàdànù ni. Ṣé bóbìnrin bíi tèmi náà níyàwó ẹ̀? Nǹkan tó dẹ̀ dá lélẹ̀ kò sí fún yàn kan. Àwé tán, ìwọ sọ pé o lè fẹ́ ìyàwó méjì. Then kò sí problem, ojú wa jọ máa rí ni. Dádì ẹ káàárọ̀ sà, ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín. Èmi náà rè wájú rẹ̀ sí òsì. Rárá sà, kò sí nǹkan kan. Ó kàn láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ni. Ó wá sì jókòó. Kí ni nǹkan náà? Ń gbọ́. Dádì, ó ti tó bí ọjọ́ mẹ́ta ń sìn. Tètè ń sọ fún mi pé èmi náà ti ń dàgbà, pé kí n mọ́kọ wálé. Kẹ́ẹ̀dẹ̀ máa wò ó. Kò ń ṣe pé bóyá èmi náà ò léèyàn kan tí mò ń fẹ́. Àmọ́ ẹ̀yin náà mọ bọ́rọ̀ relationship ṣe máa ń rí ńgbà mí. Mo ń try láti watch ẹ̀ dáadáa kí n dẹ̀ study ẹ̀ kí n tó mú wá bá yín ni. Kọ́rọ̀ tiẹ̀ náà má lọ dàbí tàwọn tàtẹ̀yìnwá. Èèyàn dá. Àmọ́ ńgbò gan ló wà mú wálé. Mo bá a sọ̀rọ̀ ní last month kó tó di pé ó pa lọ sí UK. Aráàlú èbó ni. Bẹ́ẹ̀ ni sà, ó máa ń travel dáadáa. Àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó wá observe pé tí n bá pè kò ń tètè ń gbé aago mi bíi ti tẹ́lẹ̀. Òun náà dẹ̀ kí ń pè mí lemọ́lemọ́ bá ṣe máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Sí èsì pẹ́ ń jà. Rárá o, àjà o. Ẹ̀yin náà máa wò ó sìn. Láti last week ni mo ti gbọ́ pé ó ti dé láti London, kò dẹ̀ sọ fún mi. Èèyàn kan lára àwọn tí mo máa ń ṣe dáadáa sí, òun ló pè mí tó sọ fún mi pé ó ti wà around, pé kódà òun mọ hòtẹ́ẹ̀ tó lodge sí l'Ékòó. Nǹkan tó fà lánàá nìyẹn tí mo ṣe jáde kúrò nílé tí mi dẹ̀ padà wá lánàá yẹn. Dáàdì, kí lẹ sì gbọ́? Ẹ lè believe wípé nígbà tí mo dé hòtẹ́ẹ̀ tó lodge sí lánàá, òun àti obìnrin ni mo bá ń bẹ̀. Obìnrin mi ti gbẹni tí mo fẹ́ fẹ́. Ìyá. Ọmọ sí o. Àmọ́ ṣé olórí ibú lọmọbìnrin ọ̀hún ni? Tí ò wá rọ́kọ ẹlòmíì gbà tó jẹ́ àfẹ́sọ́nà ọmọ tèmi ní wá ń gbà káàkiri. Bẹ́ẹ̀ ni o dáàdì. Èmi dẹ̀ lélẹ̀, mi ti ready láti gbọ́kọ lọ́kọ kankan torí ìwé mọ́gò kọ́ wa bẹ́ẹ̀. Mọ̀ ọwọ́ mọ̀ ẹ̀. Ó dàbí pé ọmọ tí ń bẹnu ayé. Oníkálukú ń jà forí ara rẹ̀ ni. Ìwọ ló ní jókòó tẹ́tẹ́rẹ́. Kọ́ wá jẹ́ káwọn èèyàn gba tí ń nù ọ̀nù kán gbà lọ́ọ̀ rẹ̀. Dáàdì, kí wọ́n lè rò pé mo lè ṣe. Torí ó dá mi lójú pé tó ẹ̀gbọ́n mi ṣì wà láyé ni. Wọ́n á jáde nítorí ọ̀rọ̀ mi. Ntọ́ sọ òye mi mọ́ o. Ta náà ló mọ̀? Bóyá ayé gan ló ń ṣe olúwẹ̀ láti jọ́ ẹ̀ tí yóò fi rọ́kọ fẹ́. Ìsí ayé bíi ti bò. Èmi ò ró lọ bẹ́hùn. Àmọ́ tọ̀, bó ti mẹ́nu bá ní ìsìn. Á wá nǹkan ṣe sí. Ẹ jọ̀ọ́, ṣé ẹ mọ ibì kankan ni? Mọ lọ́rẹ̀ẹ́ kan. Bàbá Àrìndé. Ìmọ̀ yíwọ́ padà. Ok, ìyẹn dá ń gbà yẹn. Mo dẹ̀ ń rò kankan, ẹ̀yin lè fi mi ládírẹ́sì má lọ fúnra mi. Torí mi fẹ́ dà yín láàmú kẹ́ ṣe máa tẹ̀lé mi kiri. Ó sì dán ọ lójú. Bẹ́ẹ̀ ni náà, mi ò sáà ń ṣọmọdé. Màá ṣàlàyé fún wọn dáadáa. Ọ̀dà, ńgbọ́ bá dọ̀la. No now dáàdì, kò dá ká tó máa fọwọ́ yẹpẹrẹ mú nǹkan tá a ti mọ̀. Ẹ jẹ́ kí n lọ lénìí. Kò
kò sí ìyọnu. tá a bá ní ká gba private teacher fún Kẹ́hìndé nìkan báwo ló ṣe expect kí Táíwò máa feel ṣé kò ní máa rò pé a nífẹ̀ẹ́ Kẹ́hìndé jù òun lọ. but Táíwò need any private teacher kankan. In fact aunty ẹ̀ ní school gan confam ẹ̀ wọ́n ní Kẹ́hìndé gangan ní ká mójútó. no mi ò like idea yẹn a lè concentrate lórí ọmọ kan nígbà tó jẹ́ pé ìbejì ni wọ́n nǹkan tí Táíwò bá ṣe Kẹ́hìndé náà fẹ́ ṣe àti wípé gẹ́gẹ́ bí abiyamọ gidi mi ò rò pé ó bójúmu tí a bá máa gba private teacher á jẹ́ pé fún àwọn méjèèjì ni kò lè jẹ́ pé fún Kẹ́hìndé nìkan àyà bẹ́ẹ̀ káyà má gba private teacher rárá á jẹ́ wípé ìwọ̀nba little support tí wọ́n náà bá lè fún tó bá ti dé láti school wà continue ni bóyá tó bá gbé assignment wá àbí bóyá kí wọ́n fúnra rẹ̀ kó gbé textbook ẹ̀ kó gbé síwájú ẹ̀ kó máa kọ láwọn nǹkan tí ò bá yé and again tí Táíwò náà bá wà less busy jẹ́ kí àwọn méjèèjì kan jókòó tira wọn kan jọ máa ṣe one or two things together. bọ̀ ṣe mọ̀ pé máa parí leave mi ní next week so máa ní láti resume padà síbi iṣẹ́. then school lesson tó ń ṣe jẹ́ ká continue yẹn náà nǹkan tó ṣáà ṣe tẹ́lẹ̀ nìyẹn kó tó di pé o bẹ̀rẹ̀ leave ẹ̀ so jẹ́ ká continue. yes now tó bá bí mi ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ kan tó le àbí báwo ni tíṣà ṣe máa wá sílé ká máa dá Kẹ́hìndé nìkan kọ́ títà wà máa ṣe nǹkan mi àbí kó máa jòkó kó máa wò cartoon kò possible now ìbejì làwọn ọmọ yìí. ó dàbí ń gbà yẹn so màá sọ fún àǹtí wọn kó wá mi concentrate dára lórí Kẹ́hìndé. táwọn méjì bá ṣàtì ń lẹ̀. bá a bá pé eégún lé á jẹ́ bá a bá porò òrò á fọ̀n òòjọ́ lóró náà múgi òòjọ́ lóró tọ̀ ọ́ múlẹ̀ ọjọ́ àkérédògbọ́n bá ta egbò ọjọ́ náà ní kànlẹ̀ pa bá fẹ́fẹ́ bá fẹ́ ìkànnì oko láàánú o ọyá báyìí ọmọ wí tẹ̀lé mi bálẹ́bálẹ́ gírígìjì gbagbó. bálẹ́bálẹ́ gírígìjì gbagbó. bókun bá kùn àwọn kọ̀ǹkọ̀ṣọ́ agbálẹ̀. bówókun bá kùn àwọn kọ̀ǹkọ̀ṣọ́ agbálẹ̀. èmi lágbájá ọmọ lágbájá ọ̀dà kọ̀yà rẹ̀ àtòkọ tiẹ̀ náà. èmi bólúwa ti fẹ́ ọmọ ìyá ni wúrà àgbékẹ́. gbogbo ohun tí n bá ṣe lónìí ó dàṣe gbé. gbogbo ohun tí n bá ṣe lénìí ó dàṣe gbé. tó ẹ̀yin ìyá mi Àlàkẹ́ ẹ̀yin larúgba aṣọ má balẹ̀ mo pè yín lónìí o èṣù láàlú ògiri òkò ẹbọra ti jẹ́ látọ̀ pa mo pè ọ́ kó wá jẹ́ mi ní kíkankíkan mo fẹ́ ránṣẹ́ ni o ayin kí ló ti pè ó kọ ọmọkùnrin. Abdulganiyu Adéjàre wọ́n dẹ̀ tún máa ń pè ní Ọláwálé. tó èṣù láàlú ògiri òkò ẹbọra ti jẹ́ látọ̀ pa o ti gbọ́n tó wí o bólúwa ti fẹ́ ọmọ ìyá ni wúrà àgbékẹ́ òun ló ní bò ń pè ọ́ o òun ló fẹ́ ránṣẹ́ ọ wàá gbéra báyìí ọ tẹ̀lé gbogbo ibi tó bá ti dé tó bá ti ní kó o ṣiṣẹ́ ọwọ́ rẹ kó o ṣiṣẹ́ ọwọ́ rẹ ni o torí kọ́sẹ̀kọ́sẹ̀ ntì lákọ̀ọ́sẹ̀ ìràwé òní dájọ́ ilẹ̀ kó sùnà gbogbo ohun tí bólúwa ti fẹ́ ọmọ ìyá ni wúrà àgbékẹ́ bá ti ní kó o ṣe òun ni kó o ṣe o tó àbàwọ́n èṣù ó ti rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ́gun tọ́ ọmọ mi iṣẹ́ ti di ṣíṣe ntọ́ wá kù báyìí ní ìsìn ni pé ó gbéra ọ wàá wá ọ̀nà tó fi lọ bá wọn lálejò ńlé wọn ǹjẹ́ o ti máa ń lọ ilé wọn tẹ́lẹ̀ kọ́ mọ́ wá di pé ńgbọ́ bá débẹ̀ wọ́n wà lọ lẹ̀ ọ́ lóko àbí kí wọ́n bọ̀ lọ́ máa pariwo lè lé ọ lórí. bẹ́ẹ̀ ni bàbá wọ́n mọ̀ mí dáadáa ń bẹ̀ kò sígbà tí mi lè wọlé wọn. ọ̀dà ọ̀yá gbà ọjọ́ tó bá ti ṣe tá àti lọ bẹ̀ ni kò lò ó bọ́ bá ti wá fẹ́ máa lọ ayin kíní tí mo fún ọ dàdí ẹ̀ sọ́wọ́ rẹ kó o fi pa ọwọ́ méjèèjì tó bá ti wá dẹnu ọ̀nà lé wọn èyí tó kù nínú pépà wọn kó o fẹ́ sátẹ́gùn lẹ́nu ọ̀nà wọn bọ́ bá ti wá fẹ́ sátẹ́gùn tán sọ̀rọ̀ mi yọ gbogbo ohun tó o fẹ́ kó ṣẹlẹ̀ nínú ilé wọn pátá ọ̀ sọ lẹ́nu ọ̀nà wọn kó o tó wọlé
bọ́ bá ti wá sọ tán n tó wá fi parí rẹ̀ rèé o. Ó ní èṣù láàlú ògiri òkò ṣiṣẹ́ ọwọ́ rẹ o. Èṣù láàlú ògiri òkò ṣiṣẹ́ ọwọ́ rẹ o. Èṣù láàlú ògiri òkò ṣiṣẹ́ ọwọ́ rẹ o. Bọ́ bá ti ṣe bí mo ti ní o ṣeun lọ bá tán iṣẹ́ bá dáhùn. ok bàbá, àmọ́ bàbá, tí ọmọkùnrin ò bá wá sílé ńkọ́, ṣé mo lè ṣe bẹ́ẹ̀? Àyìn kò sí ọ̀nà. Bọ́ bá ti dẹnu ọ̀nà wọn tó parí ní tó fẹ́ parí tán o lè kànlẹ̀kùn wọn kó ní o wá kí wọn ni. Kó má di pé wọ́n máa wá wò wọ́n wò pé bóyá wá dà nǹkan lẹ̀. Ó dáa náà sà, ó ti yé mi ń sìn. Ẹ fún mi láka nọ́mbà yín sà. Àyìn 0 0 ẹ̀rin 6 2 8 2 6 8 0. Àyìn Access. Awolade Ògúndípẹ̀ Kàsálí. Àyìn òun náà ni. Ó ti wọlé ó kárí. Ẹ ṣé gan ni bàbá, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín sà. Tí n bá tún nídìí nǹkan kan, màá jẹ́ kẹ́ máa mọ̀. Dádì, ṣé ń jáde ni? Àyìn mo fẹ́ jáde àmọ́ àyìn lọ jìnnà. Ọ̀rọ̀ mítà tá a fẹ́ gbà lọ́dọ̀ àwọn NEPA òun ni mo ní lọ bá bàbá àbèjì àti neighbor rẹ̀ kí n lọ ṣàlàyé fún wọn pé tọ̀ owó tá a dá pé àìgbà mítà tẹ́lẹ̀ àwọn NEPA ní owó òun lè tó. Èyí mo ní lọ sọ fún wọn pé tọ̀ wọ́n lá dá ẹgbẹ̀rún 5,000 sí o kó ní kálukú tètè mọ́ gbáradì kí ọ̀rọ̀ mítà hùn kó mọ̀ di pé yóò tún máa mẹ́hẹ̀ wọn ní tètè gbé wá nítorí owó. Dádì, ẹ má wọrí, ẹ wá jókòó. Ẹ jẹ́ kí mi lọ sọ fún wọn. Bólú dákun ńjọ́ lọ bẹ̀rẹ̀ sí ní bá ń dá sí ọ̀rọ̀ àwọn tẹ́nàntì inú ilé mi. Ṣé bó ní kò sí tọ́kàn ọ ni olé mi àtàwọn tẹ́nàntì mi ní a ní wàhálà ká máa bára wa fà ò ní bá ń dá sí. Ilé yìí yàtọ̀ dádì, ẹ jẹ́ kí n bá yín handle ilé, ọmọ yín ṣáà ni mo jẹ́. Ọ̀dà inú mi fi dùn náà ni nígbò tí fẹ́ máa bá ń dá sí díẹ̀díẹ̀ ọkàn rẹ ti rọ̀nù. Àmọ́ o bọ́ bá wá fẹ́ lọ aṣọ tó wọ̀ yìí ò lè wọ́ lọ wọlé kó pààrọ̀ aṣọ. You guys should be fast o. Time ti lọ already. Táíwò, ṣé o rántí nǹkan tí mo sọ fún ẹ? Yes, ma. Anytime tí wọ́n bá ti fún yín l'assignment in school, má jẹ́ kí Kẹ́hìndé kan máa copy share. Make sure you always explain to her properly. Okay, ma. Èṣù láàlú ògiri òkò, mo fẹ́ rán oníṣẹ́ tó mọ̀ jẹ́ báyìí o. Mo fẹ́ kó o gbanú lé Abdulganiyu lọ, kó o lọ dájà sílẹ̀ láàrin àtìyàwó rẹ̀, kó o dárin wọn rú, kí ahọ́n wọn kó má yé ahọ́n mọ́, kí èdè wọn kó má yé èdè mọ́, títí tí ìyàwó rẹ̀ fi kó jáde kúrò nílé. Kí Abdulganiyu kó fi ẹrù ìyàwó ẹ̀ kó fi sòkò síta, kí èmi lè ráyè kó wọlé ń tèmi. Tó àbàwọn èṣù yá gbéra kó lọ ṣiṣẹ́ rẹ̀. School bus yín á tó dé ń sìn. Ta ló ń kànlẹ̀kùn? Kí tó padà dé ń sìn kẹ́ méjì ti rẹ́dì. Ẹ káàárọ̀ ma o. Ìyá àbèjì, ẹ káàárọ̀. Àǹtí Bólú, ẹ káàárọ̀ mà. Ẹ wọlé. Ẹ ṣé. Dáàdì ní kí n sọ fún bàbá àbèjì pé owó new prepaid meter tí wọ́n ń dá, wọ́n ní owó yẹn ò tíì tó according to what the NEPA guy tó sọ fún wọn. Okay. So èló la máa ń ní láti fi kún sìn? Wọ́n ní 5,000 naira péré náà lè máa fi kún. Gbogbo elédè ló máa dáwó yẹn àtàwa náà. Ó dá ń gbà yẹn, kò sí problem. Màá jíṣẹ́ fọ́kọ mi tán bá dé láti ibi iṣẹ́. Alright, ẹ ṣé mà. Owó báyìí kò ní bọ́m̀bẹ̀.
kíkún ló lóko pípàkúté ni aṣojú èmi àti ẹ̀. Kasimu, ọ̀ ń gbọ́ mi? Bí n bá ní tọ̀ àáfàá náà ni ọ́ torí ìmọ̀ bí ó ti rí kánú Kùránì tẹ́ ń kà pé bọ́ ọ bá ti jẹ gbèsè níṣe ni kọ́ ọ mọ́ sáká kó ń gbèsè mọ́ bá rí ọ ọjẹ́ ń lówó ìwọ́n á fi fóònù lé ọ káàkiri Ọlọ́run ó dá o. Kasimu tún pa fóònù. Olórí ibú ni ọ́ o. Ìwọ ni sọ bá ń lé. Rárá omi ìbá wọn ó dàbí lè kan ti lọ síbi iṣẹ́ àmọ́ mo báyàwó wọn lé so àwọn ni mo rán sílẹ̀ sí wọn. Ó tiẹ̀ jẹ́ pójú wọn tí mò ń wò yẹn ó dàbí lè pé àwọn àtọkọ wọn ń jà bọ́ yín ò tiẹ̀ kan wá mo mọ̀ pé wọ́n ṣàn máa jíṣẹ́ tiwa fọ́kọ wọn. Wọ́n ń jà bó ló ti mọ̀ ṣé ìyàwó rẹ̀ ló ṣàlàyé fún ọ pé òun àtọkọ òun ń jà? Rárá wọn ò sọ fún mi o. Tẹ bá rí ngbà tí mo ní kán jíṣẹ́ fọ́kọ wọn tẹ bá rí bí wọ́n ṣe fúnjú pọ̀ tán wá yín mú. So ti rí ìwọ ọmọ yìí gan mo ti rò pé nǹkan míì ló ṣẹlẹ̀ ni bọ́rọ̀ gbéyàwó ti rí nù ńgbà wọn náà bá lọ́kọ ní ìsìn gbogbo ọmọ yìí ọ olórí ibú ọmọ Kasimu ó ní ń pe nọ́mbà rẹ̀ látàárọ̀ tí ò gbé ó wá jàjà gbé ní ìsìn à ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ó sì pa fóònù mọ́ létí lólórí ibú ọmọ. Ètò ẹ̀ dúró ná why tí mo ṣe gbà sí lẹ́nu ná after all equal right la méjì nìna àbí báwo lèmi ṣe máa ṣe nǹkan tó fẹ́ tó ò ní lè ṣe nǹkan tèmi fẹ́ láyéláyé kò tiẹ̀ lè possible mọ́ ni dèdè tí mo ṣe yẹn tètè tó gẹ́. ó ṣe ń ṣe bí ọ̀tá ajé báyìí ó fẹ́ bàlẹ̀kùn jẹ́ ni. bóyá kó lọ bèrè lọ́wọ́ ìyá ẹ̀ ń lé because the last time I check wọ́n kọ́ ló kọ́lé yìí anyways ìyẹn ò tiẹ̀ bá mi ná mo kàn ní kí wọ́n á sọ fún ẹni nípa ọ̀rọ̀ lesson teacher tí mo sọ fún ẹ tẹ́lẹ̀ Kẹ́hìndé nìkan ló máa attend class ẹ̀ kò dẹ̀ sí nǹkan tí anybody lè ṣe sí. ọ̀dẹ̀ ni wọ́n máa yí ó ponú òṣì. jọ kí ló dé ta ló ní ẹ̀ tó ṣe ń ké. wá ṣé kìí ṣe pé orí ẹ ti ń dàrú. orí àwọn fámílì ẹ ló dàrú. what? tí n bá mú ẹ sọ́wọ́. Fàlílà ṣé orí ẹkún náà lọ sí wà ṣé tó bá jẹ́ pẹ́kún máa ń tó nǹkan ṣe ni ọ̀rọ̀ yóò bá ti níyanjú ọjọ́ ẹnu ojú nù kọ́ ọgbọ́n ra nù ọlọ́run jẹ́ ọ̀rọ̀ ẹkún. láti bí oṣù kan báyìí sìn kò sẹ́ńdì owó nǹkan sáwọn ọmọ yẹn. nígbà náà wá ń kọ́ ọlọ́ọ̀pẹ nìkan lẹ́kùn ṣọ́ọ̀ṣì sẹ́ni èmi náà sì ré mo wà láyé ohun ìkú kọ́ rí fọkàn ara rẹ balẹ̀ o. Àyìn dákun bí n bá gbọ́ àlàyé rẹ dáadáa ṣé n tó ń sọ ni pé o fẹ́ fẹ́ ọmọ mi bólúwa ti fẹ́. bẹ́ẹ̀ ni sà mo nífẹ̀ẹ́ ọmọ yín gan ni sà. Àyìn dákun ṣé n tó ń sọ yìí ó sì dán ọ lójú ọmọ tó ń sọ. bẹ́ẹ̀ ni mo mọ̀ sà máa tọ́jú ẹ̀ sà. ta ni ń béèrè lọ́wọ́ rẹ bóyá ó tọ́jú rẹ àbó ní tọ́jú rẹ. àní tíyàwó rẹ ní ń bọ́ sọ ìyá àbèjì ìwọ àti ìyàwó rẹ jà kò tí ì ju bí oṣù mẹ́ta lọ àbí bẹ́ẹ̀ kọ́ ọ wá wò sùnsùn òde ní ìsìn ọlọ́ọ̀fẹ́ fẹ́ ọmọ mi bíi ti bò. yẹ sà ẹ wò
mo mọ nǹkan tí mò ń ṣe sir, but I know what I'm doing sir. Tó bá jẹ́ tọ̀rọ̀ yà àbíjù sir, ẹ má mi kàn, kò lè ever padà wá sílé mi mọ́. Ó ti bá tiẹ̀ lọ nìyẹn sir. kí ló dé kí la gbé kílẹ̀ jù lórí ìjà kékeré tẹ́ ẹ jàun ọkọ àti ìyàwó á máa jà wọn a sì máa parí ẹ̀ kí wàá ní tí ń ṣe fẹ́ jẹ́ tẹ́ ẹ jà tẹ́ ẹ ní parí ẹ̀. Daddy, o èyìn bọ́ sọ̀rọ̀ o àbí ń gbò sọ fún ọ pé òun fẹ́ fẹ́ ọ kò yẹ kó o sọ fún pé kò lè ṣeé ṣe. but Daddy, why now? zẹ́ẹ̀dì ni wáì nìkan kọ́ toró o lójú tí o sì lórí tó ń ro ó kọ wo ló fẹ́ ká máa pè ní ládùúgbò ó fẹ́ sọ ní lórúkọ burúkú. Ẹ wo Daddy, wọn lè sọ yín lórúkọ wọn kan màá fẹ́ tí ò dé sí nǹkan tó máa ṣẹlẹ̀. ọ̀fẹ́ ó tiẹ̀ ti dà ó ti yé mi báyìí àjọmọ̀ ẹ̀yin méjèèjì ni ẹ ti jọ pa ẹ ti jọ kún kẹ́ ẹ tó wá bá mi kò sì sí ìyọnu ìní sọ̀rọ̀ púpọ̀ àmọ́ o mo fẹ́ kọ́ ọ mọ̀ gbogbo tó bá tẹ̀yìn ẹ̀ yọ ọ̀fọ̀ ọmọ o ọ sì fara mọ́ bọ́ bá délẹ̀ tán mọ́ wàá bá mi o ìní bọ́ ọ dá sí. Daddy, kò lè sí wàhálà kankan. arákùnrin ǹjọ́ gbọ́n tí mo wí sí ọ̀rọ̀ mi yí ọ dáadáa bí ìwọ àti ìyàwó rẹ bá parí ìjà tó wá kẹ́rù padà wálé bọ́ ọ bá lé ọmọ mi bọ́ọ̀ta tàbí tó o fìyà jẹ ó rí pípọ́n ojú mi o bẹ́ẹ̀ mo sọ fún ọ ó rí pípọ́n ojú mi ìjà ọlọ́mọ kan ó rí lọ́jọ́ náà. Mo promise yín sir, kò ní sí nǹkan tó jọ bẹ́ẹ̀ sir. Odipa. Odipa o. Ó wà ní sílé ọ̀hún ò wọ́n jù. 450,000 naira ní lọ́dún. Pálọ̀ àti yàrá méjì ní àbí. Bẹ́ẹ̀ ni màá 2 bedroom ni. Èèyàn dáa bá mo tiẹ̀ wá láìkí bí tẹ́ ẹ rí sí. Yóò tiẹ̀ jẹ́ kọ́ ètè kóhun tó ṣẹlẹ̀ kúrò lẹ́mìí. Kọ́ gbàgbé ọ̀rọ̀ Abdulganiyu àbí mi ní sí jẹ́. Ọlọ́run bá sì gbèsè ẹ̀ dé. Tọrọ ọmọkùnrin alálùbáríkà míì tó fẹ́ fẹ́ ọ. Má sọ pé nítorí ntọ́kọ àárọ̀ ṣe fún ọ. Kọ́ wá ní gbogbo ọkùnrin ni yóò dáa o. Àwọn ọkùnrin alálùbáríkà tán sì lóòótọ́ ọ̀nù ń bẹ ń ta. Màámi yín ò tiẹ̀ sí lọ́kàn mi bí mo ṣe wà. Bọ̀ tí n bá sọ fún yín wípé ọkọ mi ó ń yan ọmọ láńlọ́ọ̀dù wa lálẹ́ ńkọ́. Láwọn obìnrin tó ẹ̀sẹ̀ fẹ́hùn. Bẹ́ẹ̀ ni òun náà ni. Ó sì sọrú nǹkan bá ń fún mi rí. Màámi ṣe bí ilé mi àtàwọn ọmọ mi mò ń try láti protect. Èmi kàn ń ro náà ni pé kò kú sọ́kọ ń ta. Àwọn ọkùnrin dẹ̀ lélẹ̀ nǹkan kan náà gbogbo wọn. Tí wọ́n bá ti ń bóbìnrin kan sùn for long tó bá yẹ ọ máa sú wọn. And látìgbà tí mo ti gbà fọ́kọ mi àtìgbà yẹn mo ti ń lọ́kàn wípé níjọ́kanjọ́kan tí ò bá mú ìyàwó wálé á fún yàn lóyún ń ta. Ẹ̀yin náà ṣáà mọ̀ pé mùsùlùmí ni wá ó lẹ́tọ̀ọ́ àti fẹ́ jẹyọ kan lọ. Bó bá tiẹ̀ wá jẹ́ báà náà ṣèbọ́ tiẹ̀ sì sọ fẹ́mi tí mo bí ọ bọ́ọ̀ bá tiẹ̀ ní fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. Since tí ò sì jẹ́ kí n mọ̀ tó dẹ̀ ń gbé pamọ́ so mi ò ní right kankan láti béèrè lọ́wọ́ ẹ̀ pé bóyá ó ń ṣe ìranù àbí nǹkan kan. Bó o ní wọ́n gan ṣe mọ̀ sọ orí pẹ̀lú ọmọbìnrin rí ni. Ó ní gẹ́ọ̀ kan tó ń gbé ládùúgbò wa. I'll call you. Okay. tí n bá lọ sọ fún ìyàwó yín ẹ pè mí lọ́mọ àná. ìyá àbèjì ẹ kúrọ̀lẹ́. Juliana báwo ni. ẹ jọ̀ọ́ ṣọ́kọ yín ò tíì dé mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Kí ni nǹkan yẹn ọkọ mi ò tíì dé láti ibi iṣẹ́. ẹ wò ó ìyá àbèjì ẹ ní láti fura o. mo rí ọkọ yín àtàtì Bólú nínú mọ́tò nírọ̀lẹ́ yìí níṣe náà fẹnu kóra wọn lẹ́nu. Ọmọ Bólú ọmọ tiẹ̀ wá láyà o. Ó máa jẹ mí lójú báyìí àwọn ọkùnrin ṣe rí nìyẹn. At least wọ́n ṣàti fẹ́ra wọn sìn so ayé ò parẹ́ náà. Wo Ọlọ́run fún ẹlẹ́gungun tiẹ̀ láìpẹ́. Màámi ẹ wò àdúrà owó ni kẹ́ ẹ máa gbà fún mi. Èmi ò ní ìdọkùnrin ọkàn sìn o. Nǹkan tí mo fẹ́ ni pé kí n train àwọn ọmọ mi kán yàn kán yanjú. Pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ tí Ṣẹ́gun sí ní jẹ́ ìwọ lọ́ọ́ jèrè àwọn ọmọ rẹ̀. Àmì o yá rọ́bì ẹ wò kí ni kí n bá yín sè. Wọ́n má wo ẹ̀dá rẹ̀ láàmú
mo sì wà lọ́dọ̀ rẹ̀ n tí ì lọ báyìí tíbi bá ti ń pa mí ń jẹ ọmọ. ok ma. wo olórí ibú èmi ti jáde ní tèmi o tó bá fẹ́ bọ́ tanu lé yẹn bóyá kò pe bàbá ẹ̀ mi ò lè wá jẹ́ kó lórí burúkú kan wá gbẹ̀mí mi o lè pa mí fáwọn tó ní mi. Adé bá mi ṣílẹ̀kùn tí tó wáyé kọ́lọ́run bá tiẹ̀ jẹ́ o. wèrè lálẹ́kọ̀ọ́ ibi tó máa wà nìyẹn títí alẹ́ ọmọ àbí ìpàbẹ tó yẹ kán ti fẹ́ ṣe nǹkan oṣù dànù ká tó wí ká tó fọ̀ á ti ní kẹ́ múrí wá kẹ́ fọrùn lẹ̀ ó fẹ́ pa mí ni àbí wọn kì í nífẹ̀ẹ́ obìnrin ni mo nífẹ̀ẹ́ ni tó bá jẹ́ tìfẹ́ yes I know I love you kí ló tún fẹ́ nítorí títí ẹ mo ta mọ́tò kí ni bá a múnú ẹ̀dùn náà ni torí every time owó kí ló tún fẹ́ kí n tún tà kí ló dé àbí ṣé ó dìgbà tí má ta kórópọ̀ méjèèjì fún ẹ ni ọmọ àlè játijàti ó bá wù ẹ́ tó fẹ́ jáde nílé yẹn kó yá lọ pé bàbá ẹ̀ ni kó wá sílẹ̀kùn fún ẹ. ó tilẹ̀kùn mọ́ ọmọ nínú ilé ó sì bọ́ ọ̀tá. bẹ́ẹ̀ ni dádì ẹ jọ̀ọ́ ẹ ti rà bá mi ṣílẹ̀kùn yín náà àti tá ló ti tì mí mọ́lé kí wà lẹ́nu ọ̀nà bíbá. mọ̀ sí o ìwọ ọmọ yìí mo sì kìlọ̀ fún ọ o àbí ń kìlọ̀ fún ọ ẹ rí ọmọ àlè ń bá sọ̀rọ̀ ó tún pa fóònù agídí òfò yìí náà ni kọ́ ló máa ṣàánú mi lórí ọmọ yìí abirù wàhálà ó wà lélẹ̀ torí Ọlọ́run mo sì kìlọ̀ fún àmọ́ bí mo ti sọ tó náà kò gbọ́ ọ padà fẹ́ náà ni mo ní ọmọ fọkọ ọlọ́kọ lẹ̀ wá tiẹ̀ wájú kò gbọ́ báyìí ní ìsìn tá a mọ̀ bóyá ìyá àbèjì ìyàwó ti bí bóyá ò ní nawọ́ sí ní ìsìn tí òjò gbádùn ọkọ tó lòun fẹ́ bóyá òun fi ṣe bádìí ẹ bá dà lóògùn nù máa sì fọ́ lẹ́yìn kàkà kíkó má jẹ ṣèṣe á fi ṣàwádànù. dádì ẹ ṣe olórí burúkú ara ẹ á padà wá nílé wa bá mi lílàpò tí ń jókòó dèdí. ṣé ọ̀làánú rẹ báyìí ní ìsìn ọ̀sán tó ṣẹlẹ̀ fún mi kí lẹ fàdé bẹ́ẹ̀. mo ní kó fún mi lówó mo fẹ́ ṣe irun torí irun tó wà lórí mi yìí ó ti over 1 month lórí mi ó wá ní kí n dúró kóṣù fi parí kó tó fún mi lówó. kò jù bá ń lọ. bẹ́ẹ̀ ni sàǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ọ̀dà gbogbo ẹjọ́ tó rò lẹ̀ ní ìsìn dákun ńgbà téèyàn ní pé kó o ní sùúrù kóṣù fi parí kóun ìgbà sálárì kí ló burú ní èyún. dáàdì mi lè dúró kóṣù fi parí o. kí ló dé ṣé o fẹ́ kó lọ jalè fún ọ ni torí pé o fẹ́ lo owó kó lọ gbébọn. ó ní patí kan tí mo fẹ́ attend lógìjò ní next week ó dé wà very very important mi tiẹ̀ lè miss ẹ̀. ọ̀dà kí ló ṣe ọ́ tí wò fi ṣiṣẹ́ ń bí ọ́ kí ló sapá rẹ tó lè ṣiṣẹ́ ṣèbí tó bá ń ṣiṣẹ́ o fẹ́ lọ patí àbí kí ló lọ́ọ́ fẹ́ lọ owó tí wọn náà bá ń pa ṣèbí ọyọ ọrùn rẹ̀ èyí ṣe tó bá fẹ́ ṣe ni àbí ẹ̀mí ló ni mo ti pè ọ́ pé kó o wá ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ̀lẹ̀ mọ́ jókòó lé ọkọ rẹ ò lè máa lọ bí iṣẹ́ kó a gbowó oṣù kó kó lé ọlọ́ kó ọmọ fi ṣe tó wù ọ́. dáàdì sí nǹkan tẹ́ máa sọ nìyẹn. ayin dákun kí ló tún fẹ́ ń sọ bóyá ìwọ ọmọ ẹ tiẹ̀ mọ̀ pé ọ̀ ń bà mí lójú jẹ́ ọmọ ọ̀ ń bà mí lójú jẹ́ káàkiri gbogbo tó ń ṣe pátá àwọn èèyàn rí ọ wọ́n ń wù ọ́ wọ́n sì ń sọ̀rọ̀ rẹ. ókè sà mo ti gbọ́ yín ó máa dé nílé ìpadà wá bá mi Ọlọ́run ṣeun iṣẹ́ àtẹ̀tí bá mi ṣílẹ̀kùn ẹ ṣé. kò sí ìyọnu
ọgbọ́ o ọgbọ́ o ní tí baba gidi máa ń ṣe é fọ́mọ mo ti ṣe fún ọ alágẹmọ sì ti bímọ rẹ̀ tán àìmọ́ jó ó kù sọ́wọ́ ọmọ fúnra rẹ̀. Barman, kí ló ń ṣe látàárọ̀ náà? Mo ní kó fún mi ní gò kan sí. Èyí tó mú wá tẹ́lẹ̀ yín òtútù o, jẹ́ kí lè tutù dáadáa jọ. Tó gbọ́. wo ọ gbọ́dọ̀ fílẹ̀ o bọ́ ọ bá dán wò bí ọ bá fojú kọyàwó rẹ̀ mọ́ yóò ya wèrè ọgbọ́n ìwọ náà o ò sì ní rẹ́nì kankan fún ọmọ títí ayé ìparẹ́. àà bàbá wèrè bíi ti báwo ẹ sọ fún mi gbogbo eléyìí ká tó bẹ̀rẹ̀ náà. ai ìwọ náà béèrè lọ́wọ́ mi ṣèbíṣẹ́ tó gbé fún mi mo ṣe fún ọ àbí ìṣiṣẹ́ rẹ oní ń bọ̀ ya ọkùnrin kan àtìyàwó rẹ̀ mo sì bọ́ ọ pèsè lọ́wọ́ ẹ̀ àbí ń ṣe fún ọ ṣé ń gbà tó sọ̀rọ̀ fún mi ọlọ́ọ̀ fẹ́ bímọ fún mi. àà ìyẹn ti pọ̀ jù ta ló máa lọ́kọ tí ò ní fẹ́ bímọ fún. èyí ni ọmọ sọ àìmọye obìnrin ń bẹ ní ọkọ tí ò fẹ́ bímọ fọ́kọ wọn wo lọ gbọ́ kìlọ̀ ǹjọ́ gbọ́n tí mo sọ fún ọ. Guy, kí ló dé náà ó dẹ̀ ṣe kíá náà látàárọ̀? ẹ wò sà ilẹ̀ ti ṣú a ti fẹ́ tilẹ̀kùn bá. Kí ló ń sọ? Ẹ fẹ́ tilẹ̀kùn bá? Ẹ ṣo máa lọ́ọ̀kì kọ́sítọ́mà ẹ̀ mọ́nú ṣọ́ọ̀bù ni? Kí ló dé? Alele. Bólúwa ti fẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀? What do you want? ibo ló wà. Wáyé tó ń béèrè. Òun ẹni tó fẹ́ pàjẹ́ ni. O ò lè rí mi o. I'm not available. má bínú gbà yẹn ó kì í máa padà bọ̀ nílé mi níbẹ̀ fa wàhálà mọ́ ilé ti ṣú náà ṣé wọn náà wo aago ọwọ́ ẹ̀ ni. Ok. Mo ń bọ̀ sí. But guy, to tell you the truth, o fuck up o. Ṣé o mọ̀? O fọ́nbù gan. Tí bá ṣe tìyàwó wèrè tí mo gbé sílé tó ń jẹ́ kí n mọ̀ pé ọpọlọ òun ti wálẹ̀ mi ní kú mi báyìí o. Bàbẹ́ a máa sùn sí bímọ jù ni. Bólúwa ti fẹ́ ṣílẹ̀kùn. wọlé náà. Are you sure? Kehinde, yes. When I go like my mommy, I will go to the university. I will follow you. Àjọ máa lọ ni. Kẹ́hìndé má ever jẹ́ kí n gbọ́ lẹ́nu ẹ̀ kó fẹ́ tẹ̀lé kejì ẹ̀ tó bá lóun fẹ́ lọ ṣe nǹkan ṣé mo pé kò dáa ni. Okay ma. Má worry, tó bá máa fi di next year ìwọ náà máa join mi. Join ẹ ṣé mi tí mi pass WAEC ká tó wá sọ JAMB wo má tàn mí jàre èmi mọ̀ pé mi ò lè wọ yunifásitì ó bẹ́tà kí n tètè lọ wáṣẹ́ kọ́. Tó bá jẹ́ṣẹ́ náà ló kọ́ àwọn tó ń kọ́ṣẹ́ náà mèkì ẹ̀ kódà wọ́n mèkì ẹ̀ ju àwọn tó lọ skul gan lọ. O ṣé. You are welcome. Wo jẹ́ kí n wá máa lọ. Tó bá délé kó bá mi kí mọ́mì. Wọ́n á gbọ́. ọmọ rẹ lọ́la. All right, Chief. Mo dáràn. Wọ́n tún kiss. Ó dàárọ̀. Bólúwa ti fẹ́ ṣé ojú ẹ fọ́ o fẹ́ pretend pé o rí mi àbí o rí kí mo wá ibà. In fact má bọ̀ bẹ́ẹ̀ yẹn.
Jọ kí ni wàhálà ẹ̀ Mr. Man? Kí ló dé kí ló ṣe é tó ń pariwo bí ajá? but kò yẹ kó máa kíìsì máa yẹn níwájú mi náà. Ó ṣàrí pé mo wà níbà. Ó mọ̀ kó wà disrespectful. Jọ ṣó níṣẹ́ lọ́wọ́? O lè dá mi lóhùn àbí? O ti dòdì. O ò níṣẹ́ lọ́wọ́, o ò lábọ̀, o ò ní nǹkan kan mọ́. Kàkà tó yẹ kí n lé ẹ síta kúrò nílé bàbá mi. Torí kí ló tún ṣe ń bíbá ẹ? O sáà lè sanwó lé mọ́. Àbí gbà ó lọ sanwó lé gbẹ̀yìn? Mi ò ṣe yẹn. Mo kàn ń wò ẹ́. Mo tún wá jáde lọ nìyẹn. Mo lọ fara ṣiṣẹ́ wá kí n lè fún ẹ lóúnjẹ. Níwọ tó yẹ kó gba kitchen lọ kó lọ gómi gbóná kaná. Kó wá bá mi jó gbogbo ara mi àti gbogbo everywhere. O dúró síbẹ̀ ń pariwo bí ológbò. Ṣebí nítorí ìdí ló fi ń pariwo báyà àbí? Torí fùrọ̀ lásán bẹ́ẹ̀ kó máa ṣe bí ajá dìgbòlugi. Jọ ẹni tó drop mi ń sìn nígbà tó ń lọ ṣé ó yọ ìdí mi dání? Mo jẹ́ kí n sọ fún ẹ ó máa bẹ́tà kó yára ẹ lọ́pọlọ kó yá fi ṣe mẹ́nu mọ́ bẹ́ẹ̀ yẹn. Tó bá dẹ̀ jẹ́ pé ìyá fùrọ̀ ló jẹ́ láyé tó ọkọ wá rí ó yá jẹ́ àwọlé kó tún wá lọ jẹ́ bó ṣe máa ń jẹ́. Aláìní ròònù tí ò mílè tó kàn. But o lè máa kíìsì ọkùnrin níwájú mi náà. At least mi ṣe lọ́kọ ẹ̀ náà. Fàlílà. Aláàjì. Ìgbà wo la fẹ́ ṣe lè dáa? Ìwọ fúnra ẹ mọ̀ mi. Kò sí ìyàwó tí n bá fẹ́ fẹ́ tí mi ò lè fẹ́. Èmi náà mọ̀. Jẹ́ kí n fẹ́ ẹ ní sùlọ́kà. Jẹ́ kí n gbé ẹ sílé bí ìyàwó mi. Ẹ wo aláàjì. Iṣẹ́ àjẹkára máa bá lọ bá ṣe ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. Bóyá tó bá ti wáyé táwọn mi bá ti wá parí ní school tí mo rí i pé àwọn náà ti lè dá dúró fúnra wọn. Ìgbà yẹn mi náà wá lè rò pé bóyá kí mi náà settle down again. Àmọ́ ń sìn mí ní parọ́ fún yín. Ẹ wo marriage ò sí lọ́kàn mi o. It's okay. I will wait. Ó dàárọ̀. Ó dàbọ̀. Mọ́mì, Yes, ọkọ mi. ẹ wo, èmi ò rò pé mo lè pass exam o. Bóyá kẹ́ jẹ́ kí n lọ kọ́ṣẹ́. So ń sìn fẹ́ give up lórí education ẹ̀. Àbí? Èmi àti Táíwò ti jọ sọ̀rọ̀ ìgbà tí mo lọ wò ní school. Mo dẹ̀ ti sọ fún pé tí n bá délé, màá lọ wáṣẹ́ kọ́. Instead tí màá fi máa jókòó sílé tí mi ò ní ṣe nǹkan kan. Ó yá lọ fún mi fóònù mi. Jẹ́ kí n pe màámi. Ọ̀rọ̀ ọmọ Kọ́hìndé yìí tún máa bọ́ sórí fún mi. Orí ò tiẹ̀ wáyé mi mọ́ báyìí. Àyìn Bolúwa ti fẹ́. Sórí gbogbo ohun tó ń ṣe tó rò pé nìkan ò rí ọ. Yọ lẹ́yìn o. Dáàdì, kí ni mo tún ṣe báyìí? Lẹ́nu rẹ. Kí ló tún ṣe? Bolúwa ti fẹ́. Bólú kí ló ò ṣe? Àyìn kí ló ò ṣe? Mo kìlọ̀ fún ọ. Mo ní kó o má fi arákùnrin yìí. Mo ní kó o wọkọ̀ tiẹ̀ síwájú. Ọlọ́run ó pèsè tiẹ̀ fún ọ. Ìwọ náà wá wò. Ohun tó sọ́ra rẹ dà. Ọ wà ń lé ọkọ. O tún ṣe sìná. O ń tẹ̀lé ọkùnrin ká. O tún wá sẹ́nu. O tún wá fi bò fọ́kọ rẹ. O ń ṣe é kó lójú. Ń sì ń rí ọ. Dáàdì, èmi ò ṣàgbèrè ń tèmi o. Ṣebí tiẹ̀ náà mò ń ṣe. Òun náà mò ń ràn lọ́wọ́ náà. O ń ṣàánú rẹ̀. Lọ́nà wo jẹ? Kọ́mọkùnrin gígọ̀ lọ́tọ̀gọ́lọ́tọ̀ bẹ́ẹ̀ yẹn kó má níṣẹ́ lápá kó má lówó lọ́wọ́. Ṣé mi kọ́ mò ń bọ́ ni? Àbí mi kọ́ ni mò ń fún lóúnjẹ? Àbí ṣẹ́yìn ló lè sọ láti gbà ó ló ti fún yín lówó ilé gbẹ̀yìn? Tí ì bá ṣe pé mi tí mo ṣàánú ẹ̀ tí mo fẹ́, ibo ló ní tó fẹ́ lọ? Bolúwa ti fẹ́. Sórí níbi tá a bá dé. Ìbá rọ̀ pé kó jẹ́wọ́ fún mi. Bí nǹkan mi bá ń bẹ ń bẹ. Jẹ́ ń mọ̀. Jẹ́ ń gbọ́. Jẹ́wọ́ fún mi. Èmi bàbá rẹ. Àbí? Bọ́ ọ bá sì mọ̀ pé ọmọkùnrin yìí ò wúlò fún ọmọ. Ọ̀fẹ́ fẹ́ mọ́. Jẹ́ àfi ilẹ̀. Jẹ́ ọmọ bá tiẹ̀ lọ. Àbí? Jáwọ́ lẹ́yìn ọrùn rẹ̀. Jẹ́ ọmọ bá tiẹ̀ lọ. Kó wá àwọn ẹbí rẹ̀ kó wá wọn lọ.
àtijọ́ kúkú ti fẹ́ náà àti wá àti ẹ̀ kò sọmọ láàrin yín òye ọ̀pá fún. dádì ṣé wọ́n ń pè mí lágàn sí ni dádì ìyẹn ò lè ṣeé ṣe o àjọ máa kú pọ̀ ni o kò síbi tó ń lọ. kò síbi tí ń lọ. bẹ́ẹ̀ ni sà. ọ̀dà gbọ́n tó wí kò sí yọ̀nù ǹdẹ́ o lè máa lọ. ń sọ fún ọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n ńlá ìdálẹ̀ ẹ̀fẹ̀ ntí àgbà sì fi ń jẹ̀kọ àbí ewé ló wà. Mọ́mì. Mo ń bọ̀ ń sìn. Mo fẹ́ sáré yọjú sí màámi. Mi ò ní pẹ́ rárá, màá tó dé. Okay, ma. Nígbà tán wà ní kékeré, Táíwò ló máa ń sick ní gbogbo ìgbà. Àjẹ́ ẹ máa bọ́rọ̀ yín lọ gbogbo ẹ̀ mo rántí gbogbo ẹ̀ dáadáa. Ṣebí ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ìkejì rẹ̀ Táyé ìbí mi náà mọ jálà sí lójú. Ẹ ṣé àfáà, àmọ́ ó pẹ́ díẹ̀ kí n tó mọ̀ pé nǹkan ti ń ṣẹlẹ̀. Bíi ti bò ẹ ṣàlàyé rẹ̀ kó yé mi dáadáa. Mo ṣàkíyèsí pé ńgbà tán wà níbi ọmọ ọdún 6 sí 7 gbogbo nǹkan tí Táíwò bá ń ṣe kàkà kó yẹ kí Kẹ́hìndé náà máa ṣe tiẹ̀ ṣe ló máa lọ dúró ti Táíwò táwọn bá ṣe lè tó ń ṣe. Kò dẹ̀ sígbà tí mo lè rán Táíwò níṣẹ́ even iṣẹ́ inú ilé Kẹ́hìndé máa ní dandan àfi kó ń sin lọ. Àǹtí ẹ̀gbọ́n ti gbà kan pè mí rí pé Kẹ́hìndé ò kí ń serious in class rárá bí Táíwò. Wọ́n ní gbogbo nǹkan ló máa ń jẹrè lójú ẹ̀. Mo dẹ̀ ti gbìyànjú gẹ́gẹ́ bí abiyamọ láti kọ̀rọ̀ ètè bọ́ mi rí yàtọ̀. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyà fa Táíwò ti ní admission sílé ìwé gíga. Sórí tí n bá ní borí ọlọ́mọra Táíwò mọ ìwé ó dẹ̀ good. Àmọ́ Kẹ́hìndé ó ṣe ń fẹsẹ̀ gbálẹ̀ kiri torí kò tíì pass exam kankan rí. Allahu Akbar. ẹ dákun àfẹ́ gbà wá olóòbá àtúntò ọmọ tí náà sí ẹ bá wá nǹkan tí sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. Masha Allah. Ihdina siratal mustaqima. Afinimọ̀nà lọ́lọ́run yóò sì fi amọ̀nà. Gbogbo ń tẹ́ ẹ sọ pátá ni mo ti gbọ́ ó sì yé mi dáadáa. Àmọ́ gbogbo ń tá bá fẹ́ ṣe láyé ẹja máa fi sọ́wọ́ Ọlọ́run ọba. Òun lọ́ba tí tọ́ ní sọ́nà òun náà ni ó tọ́ wa sọ́nà. Gbogbo tí bá ń bẹ́ǹdì rẹ̀ pátá yóò fi hàn wá. ẹja bẹ́ẹ̀ lọ́n lé lórí. Ba'da a'udhu billahi minash shaitani rahim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhal ladzina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Ba'da a'udhu billahi minash shaitani rahim. Bismillahir rahmanir rahim. Alif Lam. Adẹ́dà, mo ti ṣetán, mo fẹ́ máa lọ sílé ayé. Àwòrán Elédùmarè kó o tó máa lọ sí ilé ayé rántí láti yan àyànmọ́ rẹ. Gbogbo ohun tó fẹ́ gbélé ayé ṣe rántí láti béèrè. Àmọ́ gbọ́ o, gbogbo ohun tó bá béèrè la ó fi àṣẹ sí. Ṣùgbọ́n kò sí àyè fún ọ láti padà wá tí o bá gbàgbé ohunkóhun. Àmọ́ tó o bá délé ayé tó bá di àwọn àsìkò kan tó o wá rántí kó o gbàgbé nǹkan kan láti òde ọ̀run, ààyè ṣí sílẹ̀ fún ọ láti béèrè padà pẹ̀lú àdúrà. Ìlànà àdúrà nìkan ló lè fi béèrè lọ́wọ́ wa, a ó sì ṣe fún ọ. Bẹ́ẹ̀ ni Adẹ́dà, ó ti yé mi. Tí mo bá délé ayé, mo fẹ́ dùn àwọn òbí mi nínú. Mo fẹ́ ní ìmọ̀ tó pọ̀.
Mo fẹ́ lówó, mo fẹ́ lọ́lá, mo fẹ́ jẹ́ aláàánú, mo fẹ́ lọ́kọ, mo fẹ́ bímọ. Àmọ́ mi ò fẹ́ ariwo. Àmín. Gbogbo ohun tó wí ó ti dàṣẹ. Àwòrán, ibo lò ń lọ? Mo fẹ́ sí ẹ lọ sílé ayé, àmọ́ àsìkò rẹ ò tíì tó. Màá padà wá. Mo kàn fẹ́ sí ẹ lọ ni. Àwòrán Elédùmarè, Ọlọ́run fẹ́ sìn lọ sílé ayé. Àmọ́ rántí kó o béèrè ohun tó fẹ́. Rántí yan àyànmọ́ rẹ kí o tó máa lọ. Àmọ́ tí o bá dé ilé ayé, ìgbà wo ló lò tó fi padà wá? Mi ò fẹ́ kankan. Mo kàn fẹ́ sí lọ sílé ayé. Ọjọ́ tó bá fi mí sílẹ̀, màá padà wá. Àmín. Gbogbo ohun tó béèrè fún ó ti di àṣẹ. La ilaha illallah, 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 Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Allahu Akbar. Ọlọ́run mà tóbi o. Ìyá wa, ṣé ẹ rí ibi tá a bá dé yìí? Ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀. So ti yé yín? Bóyá tẹ́ ẹ bá wá délé, gbogbo ń tá a bá sọ ń bì lónìí, ẹ wàá farabalẹ̀, ẹ tún ṣàlàyé fún Hájì Falila. Ó dá àáfà, ṣé kó bọ́ ọ̀tà kórè dúró ta? Irọ́, ẹ jẹ́ wọn ó jókòó wọn. Àmọ́ ẹ̀yin méjèèjì ní kẹ́ ẹ dákun torí Ọlọ́run kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ gbọ́n tí mo fẹ́ sọ fún yín. Àmọ́ n tí mo sọ síwájú lẹ́ẹ̀kan wípé tẹ́ ẹ bá délé, kẹ́ ẹ tún ọ̀rọ̀ náà ṣàlàyé fún Hájì Falila. Tèmi yé mi. Ìtumọ̀ rẹ̀ ni wípé ó ṣeé ṣe kẹ́yìn fi etí àgbà kẹ́ ẹ fi gbọ́. Ó dá. Àáfà, ẹ lè bí mi náà sọ̀rọ̀. Gbogbo nǹkan tẹ́ ẹ bá sọ ló máa yé mi. Tọ́, bísímìlà. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba Allah. Lákọ̀ọ́kọ́, mo kí ẹ̀yin ìyá méjèèjì. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ kú gbìyànjú lórí ìgbésí ayé àwọn ọmọ yín. Mo kí yín, ẹ kú iṣẹ́. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n ti máa ń rí àwọn àmì àbí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan lára àwọn ọmọ wọn láti kékeré. Àmọ́ wọ́n máa ń gbójú kò ń bẹ̀ ni. Wọn è kíyèsí. Etí sì máa ń fànù. Tẹ́ẹ̀rì ọmọ mi tí ó dàgbà tán tí ó wá máa jìyà. Yóò máa jìyà mọ̀dí. Nígbà tí ọmọnà tí ó tọ̀, tí ọmọ tí ó yẹ kó fìgbésí ayé rẹ̀ ṣe. Àwọn ìgbìyànjú tó yẹ káwọn òbí ó ti gbìyànjú fún láti kékeré, bóyá àdúrà rẹ̀ ọba ti gbà, wọn gbégbésẹ̀. Àmọ́ lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí Táyélolú. Ṣé ẹ rí nígbà tí Táyé ń di ẹrù ayé, tí ń bọ̀ nú ayé, tó fẹ́ wá darapọ̀ mọ́ wa, Ọlọ́run fún lóore ọ̀fẹ́ gẹ́gẹ́ bó ti fún gbogbo wa pátá lóore ọ̀fẹ́ wípé ká yan kádàrá, kóníkálukú yan àyànmọ́ tiẹ̀ ká tó máa bọ̀ nílé ayé. Táyélolú yan kádàrá, ntó fẹ́ àti ntí ò fẹ́. Ó yàn án, Ọlọ́run sì fàṣẹ sí fún un. Àmọ́ lára ntó yàn tí ò fẹ́, àyànmọ́ rẹ̀ ò pariwo. Bọ́rọ̀ mi bá yé yín dáadáa, bíi ká fẹ́ ṣe ayẹyẹ, èyún Táyé, kẹ́ ẹ wá pe aráalé, pé àlejò, ará oko kẹ́ ẹ pèlé lórí. Àyànmọ́ rẹ̀ ò fẹ́. Ẹlẹ́dàá rẹ̀ ò fáriwo. Bẹ́ẹ̀ ni. Kódà, bó bá di ọjọ́ ìgbéyàwó rẹ̀, ẹ máa tẹ̀ mọ́ létí, torí àbá àmọ́ ó lè ní òun fẹ́ lọ sí ìlú èbó ni, kí gbogbo àwọn aráàlú èbó máa bọ̀ nílé ni, àbí àtìgbà àtàgbọ̀n ni wọ́n máa dìbò. Eléré mẹ́ta ni yóò ṣeré ńjọ́ ìgbéyàwó òun.
òun lè má mọ kádàrá tó yàn àmọ́ ẹ máa tẹ̀ mọ́ létí bó bá tásìkò náà kò gbọdọ̀ pariwo. Bẹ́ẹ̀ bá sì rántí dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé lẹ́ẹ̀kan ẹ rí i pé ńgbà wọn wà ń kéke Táyé ní máa ń rẹ̀ ń gbogbo ìgbà bẹ́ẹ̀ ti wí kì í rẹ Kẹ́hìndé. Ìyún ló túmọ̀ sí wípé ìkómọ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ pariwo lé wọn lórí ńlọ fà á tí Táyé fi máa ń síìkì gbogbo ìgbà ń gbà wọn. Àmọ́ tọ̀ alihamudulilayi pé ẹ tiẹ̀ tètè gbé wá sáde Ọlọ́run lára wa Ọlọ́run sì wá nǹkan ṣe sí i. Bí mo ti máa ń sọ ìdìnnà siratal mustaqim Ọlọ́run bá fi ní mọ̀nà ni ó sì fi á mọ̀nà lórí ọmọ náà alihamudulilayi. ṣé ìwọ náà sáà ń gbọ́ kò sọ̀rọ̀ à ń ṣènáwó táwa ń pe gbogbo ayé láwọn ọmọ lórí mọ́ o bó bá ṣeé ṣe gan hàn méjìlá gbọ́dọ̀ pa wọlé lórí. Ó ti wá yé mi báyìí. Mo ti gbọ́ yín àfà. Tọ́ Ajá Fàlílà agbọn ibi tá a wá dé ó kù sọ́wọ́ yín o. Mo sì gbàládùá pé lágbára Ọlọ́run ọgbọ́n àtòyé tẹ́ fi tó lé yín Ọlọ́run ó jogún ẹ̀ fún yín. Nípa ọ̀rọ̀ ti Kẹ́hìndé ọ̀rọ̀ tí ẹ fẹ́ gbomi mu díẹ̀ ó gba ọgbọ́n. Ìyá wa ọ̀rọ̀ ọmọ náà gba iṣẹ́ ó gba ìlágùn. Ṣe rí ọ̀rọ̀ Kẹ́hìndé àmọ́ bá ti sọ náà ni ṣùgbọ́n tọ̀ á sọ kó lè bá a níyànjú Ọlọ́run ọkọ̀ àmọ́ ṣe. Ọ̀rọ̀ ọmọ ń dàbí ọ̀rọ̀ ẹni tó sinmi wáyé tí ò ní ipa kankan tí ó kónú ayé. Ọ̀rọ̀ rẹ̀ dàbí alábàárìn lásán tí ò níbi tí ń lọ àmọ́ tí ń báyàn rìnrìn àjò. Bọ́rọ̀ rẹ̀ ti rí nù. Ńgbà Kẹ́hìndé ń bọ̀ nílé ayé kò yan kádàrá kò yan àyànmọ́ kankan ó kàn ní òun fẹ́ sin Táyé wálé ayé ni bó bá sì táwọn àsìkò kan òun ó padà. Ajá Fàlílà tẹ́ bá ń gbọ́rọ̀ mi yé dáadáa Kẹ́hìndé alábàárìn Táyé lásán ló jẹ́ kò nípa kankan tó fẹ́ wá kónú ayé. Ilẹ̀ fi máa ń rí àwọn ìbejì míì gbà míì tí wọn ò ní bára wọn dàgbà. Ìkan ó fayé lẹ̀ ìkan ó dúró. Èyí tó bá wá dúró òun yóò wá pẹ̀ kan rìn kése kò sáburú kan tí ó kọlù. Èyí máa ń ṣẹlẹ̀ ńgbà míì àmọ́ kì í ṣe gbogbo ìbejì ní máa ń ṣẹlẹ̀ sí báwọn. Yé! Mo dáràn. Màámi. sọ farabalẹ̀ ó jáfó parí ọ̀rọ̀ wọn gbogbo ohun tó bá wù ó lè jẹ́ olóòkápá rẹ̀ àfẹ́ ẹ má bínú ẹ má bọ́rọ̀ yín lọ. Kò sí ìyọnu ìyá wa. Mo ti sọ lẹ́ẹ̀kan mo ní kẹ́ ẹ fi etí àgbà kẹ́ ẹ fi gbọ́rọ̀ yìí dáadáa. Ẹ má sì mí gbọ́ o. Kì í ṣe gbogbo ìbejì nírú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sí. Kódà kọ́rọ̀ mi lè yé yín dáadáa. Irú ń tó ṣẹlẹ̀ yìí ó lè má ṣẹlẹ̀ sí ìbejì kó jẹ́ wípé inú ọmọ 5 4 tàbí jù bẹ́ẹ̀ lọ téèyàn bá bí ìmí nínú wọn yóò kàn wà nú ayé yóò fi pé ọmọ 60 ọdún ẹ ní rí kókó rẹ̀ nú ayé ẹ kàn máa ṣe wàhálà lórí rẹ̀ lásán kò ní rí nǹkan kan gbéṣe. Ẹ wádìí ẹ̀ dáadáa nǹkan kan bẹ́ẹ̀ ń díẹ̀ ni kì í ṣojú lásán bí ò bá jáàmù tọ̀run wá á jẹ́ pé inú ayé ló ti kàgbákò. Àmọ́ ìkìlọ̀ kan wá ń bẹ o fáwọn ọmọ yín méjèèjì yìí èyún Táyé àti Kẹ́hìndé wọn ò gbọ́dọ̀ yára wọn ní gbogbo ìgbà. Ẹ rí wípé wọ́n jọ ń wà papọ̀ ni. Bí kan bá rìnrìn àjò ẹ jẹ́ kejì rẹ̀ ó tẹ̀lé. Kódà bó bá di àsìkò àti lọ́kọ Ọlọ́run kọ́ yín máa ṣe ilé ọkọ wọn ò gbọ́dọ̀ jìnnà síra wọn torí ọlá Táyé
ni Kẹ́hìndé fi ń mí. Gbogbo ìgbà tí Kẹ́hìndé bá jìnnà sí Táyé, bó bá ti ń pẹ́ jù, nǹkan mi ò ṣẹlẹ̀ o. Àní ráburú o. ó dáa náà àáfà ń gbó ti wá rí báyìí irú ìgbésẹ̀ wo gan-an lẹ rò pa á lè gbé. Àdúrà ni. Wàláhì àdúrà ni. Gbogbo ń tá bá fẹ́ ṣe láyé pátá, ọ̀dọ̀ Ọlọ́run ni ká sá lọ. Àdúrà ni. Ẹ wá sọ fún wọn bí wọn ì bá kírun tẹ́lẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kírun. Bí wọn ò bá màdúà gbà tẹ́lẹ̀, ẹ kọ́ wọn bí wọ́n ti ń gbàdúà. Tàbí kẹ́ ẹ wá àfáà kan tí ó máa kọ́ wọn bí wọ́n ti ń gbàdúà. Kí wọ́n máa fi ẹnu ara wọn, kí wọ́n máa fi reject tí wọn ò bá fẹ́. Kí wọ́n sì máa fi béèrè tí wọ́n bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba Allah. Mọ́mì, báwo lẹ ṣe expect pé kí n lọ jókòó sí Táíwò ní school? Kí ni màá máa ṣe ń bẹ̀? nǹkan tó bá ti wù ẹ́ ni kó ṣe. Kódà iṣẹ́ tó sọ pé ó fẹ́ kọ́ yẹn ó lè lọ bẹ̀rẹ̀ ẹ̀ ń sìn. Tí ìwọ àti Táíwò bá sà ti dìjọ wà papọ̀ kò sí wàhálà. Mọ́mì, kí ló ń ṣẹlẹ̀? Rárá o, kò sí nǹkan kan. Gbogbo nǹkan torí tí mò ń ṣe yìí torí tiẹ̀ náà mo fi ń ṣe. Sáà máa ṣe gbogbo nǹkan tí n bá ti ń sọ fún ẹ. But ṣé Táíwò dẹ̀ máa gbà? In fact òun kò lè wait láti rí ẹ. Èmi àti girama náà pé bá a ṣe ń bọ̀. Since tẹ́ fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. Ok o. O ṣáà fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni mọ́mì. Alright, ń gbà yẹn máa sọ fún ẹ. Èmi àti màámi a lọ sọ́dọ̀ àfáà kan. Ọ̀rẹ́ rẹ̀ ló gbé wa lọ síbẹ̀. Torí tèmi. Bẹ́ẹ̀ ni torí tiẹ̀ la ṣe lọ. Kò ṣe nǹkan tó le náà o. Mo kàn lọ ṣe ìbéèrè ni mo fẹ́ mọ bí ìrìn àjò yẹn wọn mi ṣe máa rí. Ká lè gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé nítorí ọjọ́ iwájú yín. But guess what? What? Àfáà sọ fún wa wípé ọmọ alálùbárí kọ́ ọmọ olókìkí lẹ́yìn méjèèjì máa jẹ́ lọ́jọ́ iwájú. Àmọ́ ká má jẹ́ kẹ́yìn méjèèjì kẹ́ jìnnà síra yín púpọ̀. Ṣó tán? Bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ yẹn náà lọ. Ẹ dẹ̀ wá dáyà já mi. Rárá, má bẹ̀rù ọkọ mi, kò sí nǹkan kan. Ẹ dúró ná. Ṣé àwọn nǹkan tó máa ń sinra wọn wáyé? Mo mọ ibi tó ti lè kọ́ tailoring. Àǹtí yẹn dẹ̀ gùdù gan-an. Ṣé kọ́sítọ́mà yìí ni wọ́n ni? Mo fún wọn láwọn aṣọ kan kọ́ bá mi rán. Aṣọ ti ẹnìkan. No, fáwa méjèèjì. Adé, mo wà ń bí. Ọ̀rẹ́ mi nìyẹn. Adéníyì lórúkọ ẹ̀. Afa. Wá jókòó náà. Hi. Hello. Adéníyì lórúkọ mi. Your sister bestie. And she always talk about you. Wá, ṣe fẹ́ máa toast kejì mi lójú mi ni? Don't mind her. She's jealous. Kí ló sọ fún ẹ pa mi? Well, nothing much. Ó ní ó funny gan. And you always make her happy. But ó ló like oúnjẹ. What? Adé, ó parọ́ mọ́ mi ni o. Odipa. Odipa o. Mọ́mì, ṣé wà okay? Mo wà okay ọkọ mi. Báwo ni kejì ẹ ṣó wà okay? Ó wà. Ó kàn jẹ́ pé ibi tó ti ń kọ́ tailor, ó ń complain pé nǹkan tó ń kọ́ òun kò yé òun. Ó lóun máa dúró bí oṣù kan sí bí òun máa understand. But ó ní tóun ò bá catch up. Ó ní bí òun máa lọ kọ́ makeup. Makeup again? Nǹkan tó sọ nìyẹn o, but ó ní pé kí n má ti sọ fún yín. Kò sí wàhálà. Sáà má yẹ kó mọ̀ kó sọ fún mi. Gbogbo iṣẹ́ tó bá lóun fẹ́ kọ́, gbogbo ẹ̀ ní kó support ẹ̀. Owó tó máa waste ńkọ́? Má worry nípa yín, ipa Ọlọ́run máa kà. Torí ẹ̀yin méjì náà mo fi ń ṣiṣẹ́. Mo fẹ́ kó ṣe nǹkan fún mi. Okay, kí nìyẹn? Anytime tó bá ti stop fashion tó kọ́ńtìn tó lóun fẹ́ bẹ̀rẹ̀ makeup. Tó bá tún wá bẹ̀rẹ̀ makeup yẹn tán tó tún lóun tún kọ́ yẹn mọ́. Jọ̀wọ́ bá mi pè bá mi bá sọ̀rọ̀. Wá ọgbọ́n kó o fi convince ẹ̀ pé kó má wulẹ̀ stress ara rẹ̀ láti kọ́ṣẹ́ nǹkan mọ́. Kó wá mọ nǹkan tí wàá sọ fún. Wàá sọ fún wípé tó bá ṣe tán school ẹ̀yin méjì máa bẹ̀rẹ̀ business papọ̀. Tó bá sọ yẹn fún tún máa mọ̀ pé máa accept.
èmi náà ti máa gbá àwọn ìgbésẹ̀ kan kó tó ṣe tán school. so ẹ̀mí pé tí n bá parí school mi ò ní ṣiṣẹ́ pẹ̀lú anybody. yes now àbí ṣó láìkẹ́ bẹ́ẹ̀ ni. ok nǹkan tẹ́ bá sọ náà ni. nǹkan tí mo rò pé a lè ṣe nìyẹn ọkọ mi kẹ́yìn méjì ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́ kó lọ́ọ́ má fi mí sílẹ̀. all right ma. èmi náà mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tí mo ṣe èmi àti dáàdi twins àti ń fẹ́ra látìgbà tí mo ti wà ní school àwọn period kan wà tí mo máa ń béèrè owó lọ́wọ́ yín tẹ́ máa lẹ́ẹ̀ lówó lọ́wọ́ àwọn náà máa ń send owó sí mi gbà yẹn bá a ṣe jọ wà nìyẹn títí tí mo ṣe tán. Bólú ọ̀fẹ́ ọkọ ọlọ́kọ látìgbà tó ti wà níléèwé tó o fi ṣe tán bí ọdún 6 ìwọ wá jókòó ńjọ́ kan kó o rorí ara rẹ kó o bára rẹ sọ̀rọ̀ pé tọ̀ ọmọkùnrin yìí o ń lò mí ni o kó o sì máa fi èyún kó o máa fi wá ọkùnrin míì tó fẹ́. èmi náà ṣáà mọ̀ mo kàn rí pé mo ti fall in love pẹ̀lú wọn mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ kó fi mí ṣe second wife wọn wá láwọn àwọn ò lè fẹ́yàwó méjì. oníkọ́ fẹ́ ọ bàbá wa fẹ́ ọ ibo ni kò fi ìyàwó ilé tiẹ̀ sí. ẹbọ muslim ni wọ́n náà. nígbà náà wá ń kọ́ ṣé gbogbo mùsùlùmí ní fẹ́yàwó méjì ni kétì ẹ̀ ni mò ń wí ìmọ̀ dáwọ́ lẹ́bi bí ìbá sí òun gan alára tó jẹ́ olójú kòkòrò ọkùnrin tí ń wá tí ò sọnù káàkiri gbogbo ń tó ṣẹlẹ̀ sí yìí òun ló fọwọ́ ara rẹ̀ fà bíyàwó rẹ̀ ṣe dáa tóun tó yẹ kó jókòó ti nǹkan rẹ̀ kí wọ́n jọ máa ronú báyẹn wọn ó ṣe dáa sí i wọ́n á fi ọwọ́ ara rẹ̀ fa wàhálà káàkiri ìgboro ọ̀dà ní ìsìn tó ti wá jẹ́ kóun àtìyàwó rẹ̀ ó yára wọn tó o sì ti fi tipátipá tó o ti jẹ́ kó fẹ́ ọ ọ̀nà wo làá gbé gbà kí làá ti ṣe tá a fi tú u lẹ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ náà àtijọ́ ẹ ti fẹ́ ra yín ẹ gbádùn ara yín ọta mọ́tò iṣẹ́ bọ́lọ̀ rẹ̀ kò rí kan sì kan mọ́ bálabàlá ní í ṣe káàkiri ọ̀nà rẹ̀ ti dàrú kí ló tún wáá kù yá túlẹ̀ kọ́ mọ́ bá tiẹ̀ lọ ìwọ sì tún fèyún èèwà ọkùnrin míì tó fẹ́. bàbá tó dẹ̀ ṣiṣẹ́ yẹn fún mi wọ́n sọ pé àwọn méjì gbọ́dọ̀ yára wa wọ́n lọ́jọ́ tí mo bá jẹ́ kán lọ pé mi ò lè ẹ́fà lọ́kọ láyé mọ́. ọmọ ìkó bá mi pọ́ wàhálà ńlá rèé o só ti wá rí nítorí dálẹ̀ báyìí nìsín bí mo ti pariwo fún ọ tó mo kéékèèké mo yányányán bó láti ṣe eré ní ìsìn báyìí ọ̀nà wo láàgbègbà. ọ̀rẹ́ yín náà ló ṣe fún mi. ọ̀rẹ́ mi wo nu. máa ń tẹjú ọdún wọn fún mi ń gbà yẹn. bàbá Àrìndé àbórí rẹ̀ burú ni ṣé n tó sọ fún mi pé ó fẹ́ lọ sí bẹ́ẹ̀ nu kò sí yọnu yọ gbàlejò mi lónìí. èèyàn burúkú ni ọ́ bàbá Àrìndé irú oògùn burúkú wo ló gbé lọ́mọ mi lọ àbí ń gbò wádọ̀ rẹ tó ló fẹ́ sóògùn ó rí pọ́mọ mi ni àbọ̀ ọlọ́dà mọ̀. bàbá Bólú ọ farabalẹ̀ ni o ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ o lè dá lẹ́bi o ọmọ rẹ gan fúnra rẹ̀ ní ọ̀jẹ̀rìí mi béèrè lọ rẹ̀ bí n bá bí pétọ̀ ń tọ́ wá sè ǹjẹ́ bàbá rẹ̀ mọ̀ sí kí ló sọ fún mi ó ní gbogbo ẹ̀ pátá lọ mọ̀ sí àbí ṣé mo parọ́ mọ́ ṣé ìbéèrè lọ rẹ̀ ká tó gbígbésẹ̀. ọmọ yóò ní pa mí wo ọ̀rẹ́ mi bá Àrìndé iná ti wá jó dé orí kókó báyìí dákun mo bẹ̀ ọ́ ni kí láà ṣe sí i tí gbogbo iṣẹ́ burúkú tí ń bẹ lára ọmọkùnrin àtòǹtìyàwó rẹ̀ tí èkó ò a fẹ́ túlẹ̀ wo bọ́ ọ bá rí ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ ara abiyamọ tọ́
ọ káàánú rẹ̀ dákun gbogbo ń tábà ṣe sí i já túlẹ̀ kọ́ mọ́ bá tiẹ̀ lọ mọ́jẹ́ yìí ò kú sí i lọ́rùn Ìgboro lọ́jọ́ òde búlúwa rẹ̀ nísìn ṣé bí n bá wá kú irú ẹjọ́ wo ní ìlọ́ máa rò lọ́rùn ọmọ mi pààyàn sí i lọ́rùn. Bàbá Olú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ kì í ṣe kékeré o abèṣù lọ́wẹ̀ ni èṣù sì ń ṣiṣẹ́ rẹ̀ kì í parí iṣẹ́ àmọ́ o nǹkan ẹyọ kan tó lè jẹ́ kí èṣù ọmọ ṣiṣẹ́ rẹ̀ mọ́ àfi tẹ́ ẹ bá rí ìyàwó arákùnrin yìí tí àwọn méjèèjì tí wọ́n jọ fojú rinjú tí wọ́n tún ríra wọn bí bẹ́ẹ̀ kọ́ bá a bá tú ọmọkùnrin yìí lẹ̀ yóò ya wèrè bí ó sì ti bá kú nù àmọ́ bó bá ti rí ìyàwó rẹ̀ tán fojú rinjú kò sáburú kinní kan wá ni o gbogbo ń tá a bá ṣe tá a bá tú ọmọkùnrin yìí lẹ̀ tán ọmọ rẹ tó dóè kò ní rọ́kọ fẹ́ o ọkùnrin kankan kò ní rí kó wò bọ́ ọ bá wá mọ̀ pọ́ tẹ́ ọ lọ́rùn tó sì tẹ́ ọmọ rẹ náà lọ́rùn kò sí ìyọnu ẹ̀já gbègbèsẹ̀. Olúwa ti fẹ́ ǹjọ́ gbọ́n tó wí. Mo ń gbọ́ wọn ẹ̀fín tí ò sọmọ láàrin àwọn méjèèjì kó máa bá tiwọn lọ́ngbà yẹn màá gbọ́rọ̀ mi tọ́ Ọlọ́run lọ bí ó ti máa fàánú gbà mí màá súnmọ́ Ọlọ́run kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àmọ́ mi mo bá jẹ́ máa gẹ́ẹ̀tì mọ́mì twins báyìí o mi ò bá jẹ́ fẹ́ gẹ́ẹ̀tì nọ́mbà wọn. Eyín ò lè yín wò rí fóònù mi nọ́mbà rẹ̀ mbẹ́mbẹ́ bí n bá sì wò tí n bá rí kí wọn náà lọ wo fóònù ọkọ rẹ̀ bàbá àbèjì bóyá ó rí nọ́mbà ìyàwó rẹ̀ ńbẹ̀. Bá ní ọmọ dá lọ kí n tẹ̀lé ọ lọ́bẹ̀ àmọ́ mo fẹ́ lọ àsàlátù. àmọ́ ṣẹ́yìn rò pé bóyá kí n lọ. Ó gbọ́dọ̀ lọ́bẹ̀ o ládùúgbò gbogbo àwọn ọ̀rọ̀ tí bàbá láńlọ́ọ̀dù ń bọ̀ sọ àfi kó yá lọ kó mọ́ dàbí ìgbà tó bá kàn lábùkù mọ́ jẹ́ àwọn ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ bá ti èdè fẹ́ra yín mọ́ wọ́n ti pòun sí ní bàbá àwọn ọmọ rẹ̀ bọ́ ọ bá ràn án lọ́wọ́ inú àwọn ọmọ rẹ̀ ní ó dùn sí. ok màámi ó ti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ èmi náà máa lọ síbẹ̀ ń sìn mo bá ti dé máa pè yín. Ó dá ọkọ mi ìdì náà sì ra talimstek kí mọ̀ ọba afinimọ̀nà lọ́lọ́run ọlọ́ọ̀ bó fi ọmọ nù. Bàbá ìyàwó mi ńkọ́ Bólú ẹ jù ẹ bá mi pè jáde. Orí ọ̀dẹ̀ ọlọ́pọlọ yòrò nkúkú tiẹ̀ bọ́ wí ntọ́ jẹ ní ndọ̀ láàmú oúnjẹ kú jẹ nígbà tí ọmọ mi ń gbé sátidé lé ọlọ́ tí ń gba Sunday lọ́rẹ̀ o ò lè sọ pọ̀ ọ̀fẹ́ ń kàtìkàtì o ti wá ṣe é bó ọ̀gẹ̀sìn obìnrin báwọn ọwọ́ bọ̀ obìnrin dáṣẹ̀ rí àfún ọ àbí ń kàtìkàtì ọjẹ́ bọ́ àyàn wá jókòó ẹ wọlé o ilẹ̀kùn wà sísí ọ̀yá ǹdẹ́lẹ̀ kíyàwó rẹ̀ orújú rẹ̀ dáadáa. ojú mi kú. Ọ̀ní kí ló wá ṣe ń bí. tọ́ Ọlọ́run ṣeun Ọlọ́run mo dúpẹ́ o. ẹ wo ẹ̀yin méjèèjì ẹ wo ojú ara yín dáadáa ṣé ẹ ti ríra yín ẹ máa lọlé ẹ sáà mọ̀nà bí ẹ ti wá máa mọ́kọ rẹ lọlé ńgbà ẹ bá délé ẹ lọ yanjú ìtókù ẹ ṣeun o. ó yá jẹ́ ká máa lọlé. àwọn ọmọ mi ńkọ́. àlàáfíà náà wà. ẹ kú déédé wòye gbogbo ara lé orúkọ tèmi ni Abdulgani Adéwálé bí ìtàn ayé mi àti èmi àtẹbí mi bí ìtàn ayé wa ṣe lọ nìyí mo wá fẹ́ fi àsìkò yìí
mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti àfaradà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Èmi fúnra mi mọ̀, kò dìgbà tán bá sọ fún mi. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀, èmi ni mo fà á. Àfọwọ́fà mi ni. And I'm deeply sorry. Ní ìtẹ̀síwájú, mo fẹ́ kí ẹ bá mi gba àdúrà fún bàbá Bolúwatifẹ́ tí Ọlọ́run lò láti bá ọmọ wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi tó fi tú mi sílẹ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá Bolúwatifẹ́. Àǹtí Bolúwatifẹ́, I am so sorry. Please forgive me. Tó bá jẹ́ pé mo mọ̀ ni, mi ò ní ṣòpò bẹ̀rẹ̀ nǹkan tí mo pé mi ò lè parí. I wouldn't have started what I know I cannot finish. Èmi fúnra mi mọ̀ pé mi ò lè fẹ́yàwó méjì. Kò sínú àkọọ́lẹ̀ mi. Mi ò lè ṣe déédéé. Mo mọ̀. Àmọ́ kàkà kí n jókòó ti ìyàwó mi. Kájọ máa plan báyé wa ṣe máa dá sí. Àti ayé àwọn ọmọ wa. Ìṣe ni mò ń gbé Bolúwatifẹ́ kiri. Nítorí pé bí mo ṣe ń bá láṣepọ̀, ó ń dùn mọ́ mi. Please Bolúwatifẹ́, forgive me. Gbogbo nǹkan tó dẹ̀ ṣe fún mi pátápátá, èmi fúnra mi mọ̀ pé mo deserve ẹ̀. Mo wá ń ṣe ìlérí báyìí wípé láti òní lọ, I promise to be a responsible man to the core. And I will never cheat again. Then, lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa, Táyé àti Kẹ́hìndé, gbogbo ẹ̀ náà ti ṣàlàyé fún mi. Ó dẹ̀ yé mi yékéyéké. Àmọ́ ẹlòmíà máa wọ́ndà wípé tó bá tó àsìkò tí wọ́n máa lọ́kọ, báwo la ṣe fẹ́ ṣe? Ṣé wọ́n máa lọ́kọ papọ̀ ni? Àbí a máa kọ́lé fún wọn tí àwọn ọkọ wọn á máa gbé pẹ̀lú wọn? Àwa náà ti mọ̀, àmọ́ a fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run ọba. A dẹ̀ nígbàgbọ́ wípé kí àsìkò náà tó tó, Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ihdina siratal mustaqim. Àfinimọ̀nà, òun ni Ọlọ́run ọba. A fi wá mọ̀nà. Ẹ ṣé púpọ̀. Ó dìgbà. Orúkọ mi ni Kẹ́hìndé Abdulganiu. Mo ṣì wà pẹ̀lú kejì mi ní school. Honestly, kí n má parọ́, ọ̀rọ̀ ayé mi ò yé mi mọ́. Torí mi ò tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ ṣe. So, ìgbà tí Táíwò bá mi sọ̀rọ̀ pé kí n ní sùúrù, mo gbọ́rọ̀ sí lẹ́nu. Ó ní kí n dúró títí tóun máa fi parí school. So that èmi àti ẹ̀ á lè jọ máa ṣe business papọ̀. Please guys, ẹ jọ̀ọ́ ẹ máa gbàdúrà fún mi. Thank you. It's alright. Everything will be fine. O ṣé Táíwò. Ẹ ṣé o, gbogbo ẹ̀yin tẹ́ bá wo fíìmù yìí. Ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ máa gbàdúrà fún wa. Ọlọ́run á gbàdúrà tiyín náà. Bye. Daddy, mò ń bọ̀. A ní program ní church lọ́sàn-án. Ẹ ṣáà rántí 7 days fasting and prayer tí mo sọ fún yín. Ìní ni program yẹn máa bẹ̀rẹ̀. Ọ̀dà, kò sí ọ̀nà. Bí n bá tiẹ̀ lè gbà àwẹ̀ torí ọjọ́ orí, èmi náà mo bọ̀ gbàdúrà. A jọ mọ gbàdúrà ni. Mo sì nígbàgbọ́ pé lágbára Ọlọ́run yọ wá. Àdúrà ò gbà. Àmín o, ó kéré dàbọ̀ sá. Bá mi gbẹ́rù mi ò bàbá. Bá mi gbẹ́rù mi dórí. Má ṣe dá mi dá bùkátà mi. Jésù ọba ìyè. Bá mi gbẹ́rù mi ò bàbá. Bá mi gbẹ́rù mi dórí. Má ṣe dá mi dá bùkátà mi. Jésù ọba ìyè. Dìde tógun tógun.
dìde tìjàtìjà, dìde nínú agbára rẹ, dìde Ọlọ́run, kó wá ṣèrànwọ́ fọ́kàn mi. I carry all this weight for you. If you let me try to turn this I see the hurt I left behind, and I'm sorry.